tá a bá ti ń jáde mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà bóyá à ń ṣe ọdún bóyá Ògún ni bóyá Ọbàtálá ni bóyá Ṣàngó anything tá a bá ti ń jáde tẹ́ bá déwájú mosque a ò gbọ́dọ̀ pa ìlù in fact tẹ́ bá déwájú mosque yẹn ká tẹ̀sán mọ́ ìlù yẹn ká dúró wájú mosque yẹn ká lù dáadáa tó rápá wà lánilẹ̀ ṣe understand àwọn náà máa pè wọn ní fẹ̀rẹ̀ wọn ní jẹ́ káwọn tó ń sùn wọn ní jẹ́ kí wọ́n sùn so àtẹ̀sánmọ́lù yẹn tá a bá dẹ̀ ń jáde mú e sọ ẹ jẹ́ ká máa dira ká máa mú nǹkan dání àwọn iṣẹ́ kan a lè ti ní lọ́wọ́ tí a wo tá à ń wá àwọn tá a máa dán wò lára ẹ̀ so tán bá ti ṣe yàmàyàmà ẹ̀ dán iṣẹ́ wò lára wọn mo sọ fún yín Allah kò sí nǹkan kan bó ṣe wà yẹn díṣẹ́ àwọn bàbá wa náà làwọn náà ni wọ́n ń ṣe kò sí nǹkan kan nu Quran so àtijọ́ àwọn èèyàn yára tàbá tí a dá kí nìkan irọ́ ni gbogbo ẹ̀ bí mo wà yìí mo rá mú Quran yẹn wá ní díẹ̀ fún wa kó lè yé wa mo dẹ̀ ń break it down kó lè yé wa ká lè mọ̀ pé ìtàn lásán ni so kò ní meaning kò sí nǹkan kan nù ẹ̀ àwọn people yẹn kàn scam wa pẹ̀lú èdè yẹn lásán ni so ẹ̀mọ̀ kéèyàn kan náà dancing kó kàn lè sọ Dutch àkànbí ọlọ́ba adákànbí náà bá dín àkànbí náà lè sọ Dutch tó máa ń sọ Dutch sí nǹkan kan máa fi scam àwọn èèyàn yá mi sọ yá máa ṣàmì máa ṣe ẹ get bí ó ṣe rí nìyẹn ó dẹ̀ pé ìtàn lásán náà sọ ẹ̀mọ̀ pé èèyàn tí ò bá gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn èèyàn tí ò bá gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn á máa fi pé nǹkan gidi kan òun ni wọ́n ń sọ so a ò gbọ́dọ̀ lajúlẹ̀ torí tá a bá lajúlẹ̀ tàlùbọ́ máa kó wọ̀ á ti pẹ́ jù náà lórí kínní ẹ̀gẹ́ tòun ló fà á tí wọ́n fi ríra wọn bíi bàbàrà those people are nothing wọn ò jẹ́ nǹkan kan àwa èèyàn la sọ àwọn àfáà yẹn di nǹkan tó dà they are the most useless human ever because these guys are mo kàn máa ń jókòó ń gbà mí like báwo ni a ṣe fall sínú trap yẹn the àfáàs the pastors they are the most useless human they are jobless wọn ò ṣiṣẹ́ so àwọn tí wọn ò ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń live large tó yẹ pàwọ́ là ń tẹwó fún wọn torí pé wọ́n ń parọ́ fún wa wọ́n ń ka ìtàn ìlú onílùú fún wa a dẹ̀ ń fún wọn lówó so àwọn ẹni àwa la sọ wọ́n da nǹkan tó dà so tí n bá ń wò ń gbà mí pé miracle tó burú jù the greatest miracle is seeing jobless men buying private jets simply by reading an old book in front of people who want to enjoy life when they are dead. Like they are reading ordinary stories, meaningless stories. Fún ẹ̀yin èèyàn kan, ẹ dẹ̀ ń fún wọn lówó. They are buying private jets. They are enjoying their lives. Wọ́n ń gbé ọmọ bó ṣe wù wọ́n, wọ́n ń jayé bó ṣe wù wọ́n. They are now telling you pé wọ́n máa wọrí o ṣáà wọlé tòṣì láyé tó bá ti kú ibìkan wà lọ́run tó ti ń lọ gbádùn. Irọ́ ni. Wọ́n tún sọ pé in fact ẹni téèyàn bá tòṣì kó bá tòṣì láyé òun gan ó rọrùn fún olòṣì láti wọ ìjọba ọ̀run ju bí olówó ṣe máa wọ ilé wọ ìjọba ọ̀run lọ. Irọ́ ni. Wọ́n kàn fẹ́ báyé wa jẹ́ ni. So it's all scam. Gbogbo kíní yẹn irọ́ lásán ni. I am telling you kò sí agbára kankan nínú olórúkọ Jésù irọ́ ni. Kò sí agbára kankan pẹ̀lú Allah. Kò sí. Èmi wá ń sọ àwọn wá ń sọ pé táwọn bá sọ pé kò sí agbára nínú tọ̀dọ̀ tiwa. Àwọn fún ara wọn mọ̀ náà. Àwọn fún ara wọn mọ̀ wípé no ẹ má kọjá ẹ má lọ bẹ́ sí o. Ẹ sọ fún wọn pé ó dáa tí ò bá ságbára ń di Ṣàngó kò ságbára nídìí Ògún tàbí Ọbalúayé tàbí Ayélálá ìwọ má wọrí ìwọ lọ ṣàìdá kò jẹ lọ búra èké ń di kinní yẹn kàn ṣe bó ṣe yẹ kàn ṣe ká wá wò ó bóyá kò ní dáhùn àwọn pípù yẹn mọ̀ ẹ mọ reason tán ṣe fẹ́ gbà kán máa lo àwọn nǹkan yìí láti fi ṣe swearing in ni they know wọ́n mọ̀ pé àwọn kinní yìí wọn ò ní ọ̀hún kí ń gbàgbé rẹ̀ àwọn kinní yìí máa jà so the only thing fún wọn ni pé ẹ jẹ́ ká demonize àwọn kinní yẹn ká bàjẹ́ fún wọn ẹ jẹ́ ká ṣe kinní yìí tó bí pé kán kórìíra nǹkan yẹn tán bá ti kórìíra nǹkan yẹn then ó máa easy fún wa láti control wọn láti conquer wọn so tá a bá ti ń jáde bí mo ṣe sọ ẹ jẹ́ ká máa mú àwọn iṣẹ́ tí a ò tí ì dánwò a lè ti dánwò lára ẹran bọ̀ bóyá a ò tí ì dánwò lára èèyàn ká máa mú dání ká máa wà lákọ ṣẹgẹt ẹni tó bá ṣe mọ̀nàmọ́ná ẹ máa gbà nǹkan wọ ẹ dẹ̀ máa fi ṣe nǹkan fún un kò sí kà ń bẹ̀ àwa jẹ́jẹ́ là ń lọ ẹ máa ṣọdún ẹ máa lọ ẹ ṣọdún yín ẹ ká tẹ̀ lófin ìlú bọ̀ ọmọ tó bá ti ṣe mọ̀nàmọ́ná nínú wọn ẹ wọ ọmọ ra kẹ̀dẹ̀ ṣe kinní yẹn fún wọn so wọ́n á lè mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà ṣe understand bọ̀ pé wọ́n fẹ́ ka kinní kan nu Quran ṣé tí èèyàn kan máa ń kàn ọjọ́ kan gbé Quran kan tó ní láìlá ìdáwà ayíkọ̀ yìí látàkùsù ẹ kàn máa rẹ́rìn ẹ lè gba etí ẹ̀ gan torí kò sí nǹkan tó fẹ́ bá bọ̀ tó fẹ́ mú bọ̀ aláwù láìlá ìdáwà ayíkọ̀ yìí ìtàn lásán ló ń sọ ó wá ń sọ lédè mi tí ẹ ò gbọ́ so ẹ kàn sọ pé tó bá ti parí gbogbo rádaràda yẹn jẹ́ kí n mọ nǹkan tó fẹ́ ṣe
ṣẹ́gẹ́ irọ́ ni gbogbo ẹ̀ kò sí nǹkan tó fẹ́ téèyàn kankan fẹ́ kà nínú Quran kò sí nǹkan kan tó fẹ́ kà ẹ lọ kà Yorùbá kò nítumọ̀ ṣẹ́jẹ̀ rí Quran yìí summary ni ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn explanation kìíní yẹn inú tafsir ló máa ń wà so ìwé yẹn Quran kò pé because ẹ ò lè kà kẹ́ understand ẹ ní ìdíkẹ́ tún lọ ka ìwé mi láti understand kìíní yẹn ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé Muhammadu òun gangan ni Allah gangan ò sọ̀rọ̀ because tó bá yẹ pé ọ̀rọ̀ tí Allah sọ ni then ó yẹ káwọn èèyàn lè kà kán understand why tó yẹ pé a máa ka kìíní kan a sì tún máa lọ sínú tafsir meanwhile èèyàn ló kọ tafsir definitely èèyàn ló kọ Quran so ẹ má bẹ̀rù fún àáfàá kankan ẹ má fòyà fún pásítọ̀ kankan kò sí nǹkan kan lọ́wọ́ wọn àyàfi iṣẹ́ àwọn bàbá wa tó wà lọ́wọ́ wọn àwọn ẹlòmíì tó fi Islam lẹ̀ wọ́n gbàwé àkáǹtì ẹ̀ wọ́n ń lò àwọn iṣẹ́ yẹn wà lọ́wọ́ wọn bọ̀ wípé wọ́n fẹ́ ka nǹkan kan nínú Quran àbí wọ́n fẹ́ pe Allah ẹ̀yin náà ẹ máa wò mo ṣe drop video kan tí èèyàn kan sọ pé tó bá ní ìdí owó ka kíní kan wọ́n àrùn kíní kan bó ṣe máa ń sọ ni wọ́n kàn máa ní kẹ́ máa kà torí pé etí Allah ó ti di ṣẹ́gẹ́t ẹ máa rí àwọn those people are nothing pastors are fast they are nothing ẹ̀yin lẹ sọ wọ́n di bàbàrà àwọn ìyá wa máa rí wọn pastor a máa kúnlẹ̀ ṣóṣòṣó a máa kún irọ́ náà gbé dání wọ́n kàn ń gbá wa ni so àwọn gangan ni 419 wọ́n ń gbáyàn wọ́n ń já àwọn èèyàn lólè láì lòbọn so ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa ẹ má bẹ̀rù táàfà bá ń ka kinní kan ẹ béèrè lọ́wọ́ wọn ẹ rí pé ọpọlọ wọn gan kéré wọn ò nímọ̀ nǹkan tó ń pè nímọ̀ ni because they can speak Arabic wọ́n ti believe pé àwọn nímọ̀ no ò nímọ̀ náà èdè elédè ló ń sọ náà so Arabic yẹn sì tó sọ tá a bá translate ẹ̀ sí èdè tọ̀dọ̀ sí wa a máa mọ̀ túmọ̀ nǹkan tó sọ náà so kò nítumọ̀ ẹ rí pé wọn ò lè fi Arabic yẹn wọn ò lè fi ṣe toothpick wọn ò lè fi ṣe nǹkan kan it is useless ìtàn lásán ni wọ́n ṣe fídíò kan sí mi ní Sudan bó ṣe ń káwọn ọmọ yẹn máa lọlé kí ó tó ń fọ̀ sí wọn torí ẹ̀ lẹ́nu wọn ṣe lè gbà lẹ́rọ̀ torí pé wọ́n lù wọ́n jẹ́yà gan lórí èdè yẹn wọ́n tẹ̀ ti waste àkókò wọn so ayé wọn ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ń wò pé nígbà tí kìíní nǹkan tó ń ta wọ́n lára nìyẹn bí kìíní ṣe ń kà sí yìí ibo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wo làwọn fẹ́ ṣe báwo làwọn fẹ́ ṣe kí làwọn fẹ́ jẹ báwo làwọn ṣe fẹ́ bọ́ ìyàwó àtọmọ ìyàwó náà ti fẹ́ rẹpẹtẹ yìí ọmọ náà ti bí rẹpẹtẹ yìí tẹ́ bá jẹ́ lọ́wọ́ àwọn àfáà yẹn wọn kì í fẹ́ ìyàwó kan torí Muhammadu fẹ́ gbalẹ̀ ló ṣe ní kó máa bímọ rẹpẹtẹ nǹkan tó fi ń gbàlú nìyẹn o tí mùsùlùmí márùn bá wà ládùúgbò kan láàárín 20 years wọ́n lè bímọ kán dẹ̀ pọ̀ ju gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn lọ so wọ́n á make sure báwọn gba ilẹ̀ yẹn so nísìnyí a gbọ́dọ̀ mọ bá a ṣe fẹ́ ṣe wọ́n gbọ́dọ̀ ríra wọn torí ẹni yẹpẹrẹ ni wọ́n olórí burúkú ni wọ́n wèrè kan wà sálẹ̀ olórí burúkú máa bọ̀ lókè náà ẹni yẹpẹrẹ ni wọ́n ò nímọ̀ wọn ò nọ́pọlọ orí wọn gbẹ wọn kàn máa báyàwó níyàwó sùn pẹ̀lú èdè elédè tí ò nítumọ̀ irọ́ lásán òun lọ́mọ gbogbo orí wọn báyìí bó ṣe máa sọ pé ẹ máa fún ẹnkìní kan máa bá ẹ sọ fọ́kọ yín kó fi sórí nǹkan ọmọkùnrin ẹ̀ kó àti ò bá dẹ̀ lè lò mo lè bá yín fi sí o ẹ sanwó ṣá o ẹ sanwó wọn á tún gba owó lọ́wọ́ ìyá yẹn wọn á tún láyà yẹn lẹ́pọ̀n irọ́ lásán dẹ̀ ni ẹ mọyì àwọn àfáà tí wọ́n ti àwọn obìnrin tí wọ́n ti bá sùn so tí ìwọ tó bá níyàwó tíyàwó ẹ bá ń lọ tó nóhùn lọ àsàlátù tètè lọ mú kúrò àwọn àfáà ti bá sùn ọ fáàtì mo ń sọ fún ẹ wọ́n lè ti bá sùn wọ́n lè ti bá ìyá ẹ wọ́n lè ti bá ìyàwó ẹ sùn ẹ pé kí níyẹn òǹkà mítà wọ́n lè ti bá sùn ìyàwó ẹ ò dẹ̀ lè dé látàtì sàlátù kó sọ pé kó bọ́ pátá ẹ̀ kó fẹ́ gbóòórùn ẹ̀ kò wọ́ọ̀kì náà níbi ó yá ibo ló ti ń bọ̀ àsàlátù ó yá bọ́ pátá ẹ̀ jẹun wò bóyá òtútù jẹun gbóòórùn ẹ̀ ó lè ṣe ẹlòmíì máa ń ṣe. so àwọn àfáà yẹn wọ́n kàn báyàwó níyàwó sùn ni káàkiri ẹ lọ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú wọ́n ń bá wọn sùn ẹ lọ kó àwọn obìnrin yín ẹ lọ kó wọn kúrò lásàlátù wọ́n ń bá wọn sùn tí ìyàwó ẹ bá ti ń yarí pé òwúrọ̀ òun ò lè fàṣàlátù lélẹ̀ tètè mọ̀ pé àfáà kan ti ń la lẹ́pọ̀n àfáà yẹn lè ti lo àdódùn fún so a ṣáà máa lọ ẹ má wọrí ẹ ṣe a fẹ́ ṣàdúrà kan kíní kan irọ́ ni gbogbo ẹ̀ gbogbo Lailatul Qadri yẹn wọ́n fi ń lára wọn lẹ́pọ̀n ni ẹ̀yẹn lọ wo lẹ́yìn Lailatul Qadri yẹn máa wo lẹ́yìn ọjọ́ kejì àwọn èèyàn máa ṣa kọ́ńdọ̀mù kiri inú orí feed wọ́n á ti lára wọn lẹ́pọ̀n wọ́n á ti lọ sẹ́yìn kíláàsì wọ́n á ti lọ wọ́n á bá wọn sùn ní ìbásùn kí ìbásùn tó bá ṣe léyìí tán wọ́n á tún lọ síbòmí á tún lọ mọ́bìnrin á tún bá sùn á tún lọ sórí á tún bá sùn so ẹ̀sìn yẹn ẹ̀sìn fún àwọn ẹni òfo ni wọ́n kàn fẹ́ wá fi ba ayé wa jẹ́ ni àwọn àáfàá yẹn ẹni burúkú ni wọ́n ò níṣẹ́ sọ fún wọn kán lọ dáko náà
ìyà tó ń jẹ wá ńlẹ̀ báyìí torí pé àwọn èèyàn wá nígbà everybody ò lè ṣiṣẹ́ nínú báǹkì náà, everybody ò lè ṣe white collar job náà. Àwọn èèyàn fiṣẹ́ oko lẹ̀, àwọn Fúlàní ẹ wo báwọn Fúlàní ṣe lé àwọn èèyàn ata Fúlàní ló ń gbé wá, watermelon Fúlàní ló ń gbé wá, ọsàn Fúlàní ló ń gbé wá, everything wọ́n ti gba everything lọ́wọ́ Yorùbá títí mọ́ ọ̀kadà. Ẹ wá imagine tó bá fẹ́ pa gbogbo Yorùbá wọ́n kàn máa fi májèlé sáwọn kìnìún yẹn ni. It's very easy. Àwọn people yìí dẹ́yìn Allah ti sọ pé kán máa pààyàn ṣẹ́rí pé ó rọrùn fún wọn. So àwa Yorùbá gbọ́dọ̀ jí. Gbogbo ẹ bá wo gbogbo àwọn ọlọ́kadà àwọn Fúlàní náà ló kún bẹ́ẹ̀. Wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n fẹ́ take over everywhere. Tó bá máa ṣe kíní kan kò ní òru dẹ̀ làwọn people yẹn ń jà. Òru ló máa wá. So everybody gbọ́dọ̀ jí ká dira. Kò sí nǹkan tó burú nù pé o gbé èṣù o gbé síta Ṣàngó ojúbọ gbé ní ládùúgbò, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀, ẹ má dá wọn lóhùn o. Wọ́n mọ̀ demonize kíní yẹn torí àwọn nǹkan tó lè gbà wá lẹ́ni yẹn. Àwọn nǹkan yẹn ni wọ́n kórìíra, àwọn nǹkan yẹn lọ́mọ pé àwọn kíní yìí máa ba ayé àwọn jẹ́. Wọ́n mọ̀ lọ́n ṣe ń ba kíní yẹn jẹ́. Ẹ̀yin yẹn wá ẹ jára yín o. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè tí ò wúlò. Allah dàbí itọ́ ni, itọ́ kì í balẹ̀ kó padà sẹ́nu. Kéèyàn tú kó fẹsẹ̀ parẹ́ ni kò wúlò. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Allah ṣe rí. Kò sí nǹkan kan nú ẹ̀. Quran irọ́ lásán ni. So we need to wake up. Ẹ má jẹ́ kọ́kàn wá fi ìwé lásán. Ṣé wọ́n pé ká ní ìbọn náà gbé wáǹsì náà wá bá wa jagun. A máa mọ̀ pé òkè ogun náà wá bá wa jà. Wọ́n wá ń bá wa fi ìwé lásán, wọ́n wá fi ń kó wa lọ́pọlọ. Àwọn tó bá sọ pé irọ́ ni mò ń pa, ẹ máa bọ̀ lókè. Kò ságbára kankan náà Allah. Ìtàn Ìjàpá àti Yánrinbo ni Quran ò lè ṣe nǹkan kan fún wa, kò lè wo orí fífọ́. So ẹ̀yin èèyàn wa ẹ jí. Omi Ọ̀ṣun, omi ọ̀dọ̀ tiwa, omi odò Ògùn ó lágbára ju omi Zemzem lọ. Omi Zemzem kò sí nǹkan kan bẹ́ẹ̀, wọ́n gbẹ́ ẹni kan gání. Àwọn bíbí yẹn lo scope ni. Kò sẹ́ni tí ò ní ìtàn tọ̀dọ̀ tiẹ̀. Tán bá sọ ìtàn omi Ọ̀ṣun fún fáwa náà, a ní ìtàn tọ̀dọ̀ tiwa, ẹ ò dẹ̀ lè bá pàdé nínú Quran. Àwọn Lárúbáwá ní ìtàn omi Zemzem, òtọ̀dọ̀ tí wọ́n ní kò lè ṣiṣẹ́ fún wa. Òun rẹ̀ ń sìn, àwẹ̀ nísìn, wọ́n ti ń sọ pé omi kò jáwẹ̀, omi Zemzem ò jáwẹ̀, àmọ́ omi tọ̀dọ̀ tiwa ó jáwẹ̀, ẹ̀rí pé ní òfò ni wọ́n. Ìdí ni pé àwọn ènìyàn wọ́n momi. Ẹ̀yin náà wo ó ní iye liters of water tẹ́ gbọ́dọ̀ mu lójúmọ́ náà. Àwọn wèrè kan wá ní kẹ́ máa gbàwẹ̀, kẹ́ máa momi. Àwọn Lárúbáwá dẹ̀ momi, wọ́n kó wa lẹ́rú, wọ́n fẹ́ pa wá ni. Inú àwẹ̀ ìjọ́ tó bá máa wá attack yín, ìjọ́ tí gbogbo yín máa ṣe bẹ́ẹ̀ tí ń gbàwẹ̀ nísìnyí bá àwọn ọmọ wa ti ń jí, wọ́n ti ń kúrò ní ẹ̀sìn òfò yẹn. Wọ́n kàn wà nú àwẹ̀ nígbà tí gbogbo yín bá ti everybody tó ju everybody ti le tébi pa wọ́n kàn máa tẹ̀ sí wọn lára ni. Tí ẹ̀yin èèyàn wa jẹ́ ká jí. Ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́ MS Baba ni pé ẹ̀ṣẹ̀ wo gángan ni Allah ṣẹ̀ tó fi jẹ́ pé bá pé ní tọ́pìkì mi tẹ́ ń treat níbi tó ju ọ̀rọ̀ Allah lọ. Okay, MS Baba ṣe fẹ́ answer àbí kémi answer? Ẹ dá wọn lóhùn. Okay, so ẹ máa call it because list yẹn ó máa long díẹ̀. Now, number one crime tí Allah dá ní ilé ayé yìí ni wọ́n máa kó àwọn obìnrin lẹ́rú kọ́ dẹ̀ máa grape wọn kọ́ máa bá wọn sùn. Ìyẹn wà nínú Quran chapter 4 verse 24. Number two wàhálà tí Allah àti Anabi Muhammad tó gbé wá sáyé yìí ni kọ́ máa bá ọmọ kékeré sùn, ó wà nínú Quran yìí 65:4. Number three wàhálà tánàbí gbé wálé ayé ó ní pé ẹ máa nà ìyàwó yín ó wà nínú Al-Quran. Number four ṣé kí n máa lọ àbí ẹ fẹ́ target one at a time because list yẹn pọ̀ gan. Ṣẹ́rí ẹ jẹ́ kí mi sọ ìdọ̀rọ̀ kan fún yín, mi ní kẹ́ gbọ́ o, mi sì ní kẹ́ gbà. But wallahi alazim aqsamtu bi rabbil kaaba ẹ kẹ́ mi sọ tàwọn yẹn ni. Àti MS Baba àti gbogbo yín tẹ́ kóra ń jọ ẹ kẹ́ because nítorí ọ̀la yín ló ń pè mí lẹ́kún gbogbo ohun tẹ́ ń sọ yìí. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹ fáwọn tí ń ṣe aláàlẹ́ kò sí yọkàn yín. Mr. Olóhùndàrè ẹ calm down ẹ calm down. Ẹjọ, we need some decorum. Ẹjọ. Mr. Olóhùndàrè, ẹjọ. Today, kini time right now? It's 7:45 níbi tí mo wà, 7:45. Customer service to close. Customer service will open again on Monday. I'm not here for emotions, kini kan. Tẹ́ bá fẹ́ engage, topic ti wà ńbẹ̀, she understand? Because I'm not your mommy. I can't do anything to help you. Forget emotions. Ẹ just sọ̀rọ̀, ẹjọ. I'm not talking about the emotion. No, you understand? Look at the way you came in. The thing is that I'm not talking with emotion. Madam, try to listen to me carefully. What I'm asking you is that gbogbo pé wọ́n ní kó máa ná obìnrin, tí wọ́n ní kó máa ṣe gbogbo yín èmi lè sọ boldly pé àgbọ́yé ohun tí wọ́n ń sọ kò yé yín ni because tí àgbọ́yé ohun tí wọ́n bá sọ báyìí
tí àgbọ́yé ohun tó bá Wọ́n máa sọ gbé tó bá sórí yé screen yín ẹ̀yin lẹ máa bá wa tù. ní máa dára yín láàmú tani náà No èmi ò lè problem. bá yín tún kankan náà gbogbo ohun tẹ́ ẹ kàn Oh my nǹkan. goodness that means gracious. pé ẹ̀ Why ń parọ́ are ni these sà men so emotional? capable láti tú Quran ẹ̀ ń parọ́ ni sà Ah, wọ́n ti sá lọ. àwọn ọ̀dẹ̀ dídí. kí ló dé now? Ah. mo kí gbogbo wa àti yorùbá tí gbogbo wa jẹ́ ni mo fi kí gbogbo wa àkọ́kọ́ náà ṣe rí ẹ̀sìn islam téèyàn bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn islam fún yàn yóò jẹ́ ẹni tó nímọ̀ nípa rẹ̀ kì í kàn sí ẹni tí ó kàn wá tí ó kàn máa sọ nǹkan tí kò mọ̀ nípa islam dẹ́lélé ẹ̀ hàn pé nǹkan tó gbé islam ro òun náà ni quran ṣó eyín bọ́ mi fẹ́ lọ fà torí táìmù pẹ̀lú àwọn tó tún fẹ́ sọ̀rọ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ ṣe ni mo fẹ́ sọ ni pé mo fẹ́ make request mi nípa pé kẹ́ má máa ṣe ètò yìí ní under yìí nìkan kẹ́ máa jáde síta bóyá kẹ́ máa ṣe debate once in a while pẹ̀lú àwọn muslim brothers like nísìn irú ms baba kó dúró kíkín jọ́sìn ó dúró kájọ dúró báyìí kájọ ṣe debate tó bá hàn pé òun tó bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tó ń sọ. àti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ̀lú arákùnrin kiri ẹ̀ mo ti mọ̀ pé farabalẹ̀ mo ti mọ̀ pé ajá jọ́sìn mi farabalẹ̀ mo ti mọ̀ pé ajá jọ́sìn mi ní ẹbí mo ṣe rí ẹ̀ tó máa sọ̀rọ̀ tàbí ó máa lọ pé ọ̀gá ẹ̀ tó ràn ẹ̀ wá kó wá gbòkè síbí báyìí oye because ká tó lọ ká tó bọ̀ sí mùsùlùmí má tẹ̀lé kan ń pariwo ẹjọ́ gbogbo lé. ìwọ lè defend Islam àfi kó ṣẹ̀ṣẹ̀ máa wá ajá ẹ̀kan káàkiri tó fẹ́ bẹ́ẹ̀ defend Islam and you are a Muslim. Bá bí dáa kó challenge kí n jọ́ sí. fẹ́ mú ẹ wà ní jẹ́nà Ẹtọ́láyé wọ́n mi bàbá sọ ẹjọ́ gbogbo lé ẹni sùúrù Afeez ó fẹ́ wá fẹ́ bẹ̀ẹ̀ táyé lókè. ẹni sùúrù Afeez can you Afeez dábàá ní sùúrù kẹjábọ̀ àní bẹ́yìn go and suck one gbola downstairs wọ́n sàṣeyìn ni ẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ wọ́n ran iṣẹ́ ìwọ náà wá gbé mẹ́sẹ̀gì orí burúkú wá sí live yìí in fact we are too nice to you ẹ wo ẹ má set me off o mo ń try láti ṣọmọ olúwàbí ẹ má set me off o èmi mental health èmi náà ni o ẹ má set me off o. mọ́mí ọ̀fọ́ kùfà mi ò sí ń bí talẹ́ni tó kí ta ló wá ta ló ń tó ajá just me ni ó rán rottweiler wá síbí báyìí àbí Australian dog àbí kí ló máa pè àbí chihuahua ajá just me. ó ní òun fẹ́ máa bọ̀ ń bí. Ó ní tó bá bí yín dákẹ́ padà King Justme fẹ́ challenge yín bóyá kẹ́ máa ṣe debate ṣé à ṣe debate ní January. kò ní ìdíbẹ̀ ń dárúkọ àti ẹni tó wá àti ẹni tó ránṣẹ́ àti Allah àti Muhammad ọgbọ́n wọn máa ṣòfò pọ̀ ni wọn ò mọ nǹkan tó ń ṣe wọn ó sì ń rìn wọn ni kò tí ì já wọn jẹ tó bá já wọn jẹ tẹ́ ẹ bá mọ̀ pé you have the evidence you are so bold you are very sure then present it why can't you come here why are you afraid. àti ẹni tó dárúkọ wà àti ẹni gbogbo ẹni àáfà ọmọ yín yẹn kí lórúkọ ẹ ọmọ yín yẹn tẹ́ máa ń gbé pọ̀ yẹn àlìfà àgbà yẹn òun ló ṣojú gbogbo àwọn akéwú tọrọ jẹ pátápátá so ó jẹgba ìgbà tá àlìfà àgbà ti jẹgba gbogbo àwọn akéwú tọrọ jẹ pátápátá ló ti jẹgba àmọ́ wọ́n tó bá wá mọ̀ pé ó láyà bó dá ẹ lójú wọ́n máa bọ̀ nǹkan tó ń ṣàwọn pípù yẹn ni pé ọpọlọ wọn ò ṣiṣẹ́ jàre ọpọlọ wọn ò ṣiṣẹ́ àwọn èèyàn dẹ̀ máa rí nǹkan báyìí ọ̀tọ̀ nìkan tẹ́yẹ́ dẹ̀ máa sọ fún wọn tó àwọn èèyàn gọ̀gàn ojú ti la ẹgbẹ́ òun sókè jàre. mo kí ms bàbá púpọ̀ àtàwọn ẹntọ́rìjì yìí ṣẹ́ẹ́dẹ́ kí ni pé ọ̀rọ̀ nínú wọn ní yínàmínà sírì láìkímọ̀ èdè lárúbáwá ni wọ́n ní nínú orin kíkọ ọgbọ́n àti òye àti làákàyè wà ń bẹ ẹnìkan ó ní mo kọ́gbọ́n orí mi bèmí ò kàwé o mo kọ́gbọ́n orí mi bèmí ò kàwé o ta ni ò mọ̀ pọ́gbọ́n orí mà ló jẹ́ bàbá ta ni ò mọ̀ pọ́gbọ́n jùmọ̀ pẹ̀lú òye lọ o mo kọ́gbọ́n orí mi bèmí ò kàwé o sẹ́rí ẹni tó bá ní òye ọgbọ́n àti làákàyè tó bá wà ní pílátífọ́ọ̀mù yìí yóò mọ̀ kẹ́kọ̀ọ́ mo ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nọ́mà mùsùlùmí ni mi ò dẹ̀ deny pé mo jẹ́ mùsùlùmí ṣùgbọ́n mo ń kẹ́kọ̀ọ́ nínú pílátífọ́ọ̀mù yìí mo kẹ́kọ̀ọ́ mbẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ ẹ̀sìn gan sẹ́gbẹ́ kan àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá àtàwọn ìyá wa ancestors gbogbo wọn náà ń sọ nínú ilé mo ń follow ẹ̀ mo dẹ̀ ń digest ẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ náà mo sì tún láwọn ìbéèrè tí mo sì tún láti máa béèrè lọ́wọ́ wa àkọ́kọ́ náà ms bàbá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ms bàbá náà táwa wà pẹ̀lú wa kí wọ́n signify sódà kí n kọ́kọ́ lè béèrè question yẹn.
MS Baba, bóyá wọ́n busy. MS Baba ṣe wà ń bẹ̀. ẹ lè béèrè ms. Wọ́n busy right now, I think. Okay. Someone can answer that question in behalf of him. Ẹnìkan sọ lẹ́kan pé wọ́n tú àwọn àyà àwọn súrà kan súrà iná àti iná kúlẹ̀ wà lọ́wọ́ wọ́n tú bákanbákan. Mo fẹ́ jẹ́ kí ẹnìkan tú iná àti iná yẹn fún mi ni ìyẹn Suratul Kausara. Mo fẹ́ ẹnìkan tú fún mi. Wọ́n tú kan fún mi Èmi ti túmọ̀ ní rẹ̀. question no mi mọ̀ bóyá yín lè answer question tèmi first because ṣe rí pé Sheikh tó wá sókè yẹn wọ́n disappoint mi ni. wọ́n fẹ́ Ẹ ti dáhùn látẹ̀kan o, ẹ jọ̀ọ́, ó ti ń sú mi o. Otherwise, sorry, please. If you can do that, maybe they have something to bring out inside the ayah. Okay, àyà wo Let's see. nọ́mbà wo ni kí n gbé síta? Who's first? Ìtúláyé. Suratul Kausara mi mọ Quran tó jẹ́ sábà Suratul Kausara ẹ lè type ẹ máa gbé wá fún yín. Ṣé kò ṣe Quran 111 ni? I think Quran 108. Ó dàbẹ̀. Quran 108 ni. Okay, 108. Kí ló fà ló ṣẹlẹ̀? Mo fẹ́ kẹ́ túmọ̀ rẹ̀ fún Fẹ́ mi fà ni. nǹkan yọ̀ ń bẹ̀ ni. Bóyá dùà ni àbí òun ṣàdùà so kọ́tẹ̀kún kọ́kọ́ káàánú kọ́ tún jẹ́ àǹfààní. Okay. Àwọn tó máa ń àwọn Nǹkan tó wà- àfájàfàr. nǹkan tó wà Àwọn ní- brọ́dá Nurudeen, brọ́dá Yusuf. Kálẹ̀ Kausa, Fasọ̀rọ̀ Rebecca Wanyar, iná ṣe àníyàn kàwé adapta. Níbi Òun ló sọ̀tì jù ní gbogbo àyà. dájúdájú àwa Àti fún ọ. kúlẹ̀ aláwù. Ẹ ní sùúrù Àkànbí ẹ jẹ́ kí MS Baba sọ̀rọ̀. Dájúdájú àwa fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ oore. Nítorí náà kírun fún olúwa rẹ kí o jẹ́ pẹ́ran fún. Dájúdájú ẹni tó ń bínú rẹ òun ni kò ní lẹ́yìn. Ẹ ṣe wọn MS Baba. Aláàṣepé ilẹ̀ Àkànbí ẹ ní sùúrù Àkànbí ẹ farabalẹ̀. Farabalẹ̀. Mọ́mbà Àjọlá. So ẹ̀yin tẹ́ gbọ́ mi tí mo ka Suratul Kausar yẹn, nǹkan yẹn ó lè máa yé yín. Ẹ rí i pé ẹni tó ń bínú rẹ Muhammadu ń bá èèyàn kan wí ni. Ẹni yẹn ó sọ fún ẹni yẹn bú Muhammadu pé ẹ̀rí Muhammadu yìí kò tiẹ̀ lọ́jọ́ ọ̀la. Ọmọ Muhammadu ṣẹ́kù ni ọmọ ẹ̀ ọkùnrin àfún cousin ọ̀ṣọ́. Rí ẹ̀rí ọmọ ẹ̀ ti kú kò tiẹ̀ lọ́jọ́ ọ̀la kò ní fọmọ sáyé lọ kò sọmọ ọmọkùnrin tó máa gbẹ̀yìn ẹ̀. Muhammadu pàṣẹ ayé. So torí pé ẹni yẹn sọ̀rọ̀ yẹn òun ló fa sábàbí tí Muhammadu fi sọ̀rọ̀ yìí tí Muhammadu sọ pé jù bí ìgbéyàwó pé dájúdájú àwọn fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ oore nítorí náà kírun fólúwa rẹ kò jẹ́ pẹ́ran fún ẹni tó bínú rẹ ni kò ní lẹ́yìn. So ẹni yẹn ni Muhammadu bá wí ẹni tó bá Muhammadu wí yẹn sógbó èèyàn kó gbó kíní kò kàn wá àwọn èèyàn wá dé máa kà wá máa kírun. But MS èpè tẹ́niyẹn ṣẹ́ fún Muhammadu ó ṣẹmọ lára ó nù. ṣẹ̀dá gbogbo ọmọ ẹ̀ ló kù náà kò fọmọ sáyé. Muhammadu ó kàkùrù. ẹni tó jẹ́ MS Baba ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ mi ìbá Àkànbí sọ̀rọ̀ ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ Àkànbí ẹ mú ẹjọ́ Àkànbí ẹ má sọ̀rọ̀ kankan ẹ jẹ́ kí èmi àti MS Baba jọ sọ̀rọ̀ mo ń gbádùn yín MS Baba. So ẹni tí Muhammadu dẹ̀ ẹni tí ááyà torí ẹ̀ sọ̀kalẹ̀ ibi tẹ́sí mọ̀ pé fake ni kíní irọ́ lásán ni òun ni pé ẹni tí ááyà yìí torí ẹ̀ sọ̀kalẹ̀ tó bú Muhammadu yìí tí Muhammadu Allah torí ẹ̀ sọ ááyà kalẹ̀ ẹni yẹn ó gbé ayé ó pẹ́ láyé ju Muhammadu lọ ó kú ní at the age of 85 ó fi ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ̀ sáyé so ayé ẹni yẹn da ju ayé Ẹni yẹn lu àfọ̀ṣẹ burúkú. Oh my God Àkànbí ẹ ní sùúrù ẹ mọ̀ interrupt ọ̀rọ̀ mọ́ ẹ ní sùúrù. Interrupt kọ́ nìyẹn interject náà ń pè jánẹ́sì. ẹ ní sùúrù èmi àti MS Baba lájọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ní sùúrù. Mr. Janosi ni so bí àárín Ajánásí àwẹ̀. Mr. Anjola mo wà pẹ̀lú yín. bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe MS Baba lákàyè yín ò ní jọba torí èmi máa ń gbé ọlá àti iyì fún ẹni tó bá ní òye àti ọgbọ́n àti làákàyè mo máa ń gbé because èmi náà mo mọ rírì tí wọ́n ń pè ní làákàyè kéèyàn reason ohun tó because àwọn òmùgọ̀ pọ̀ nú ayé ẹni tó bá wá téèyàn bá wá rí ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n kò ní mọ iyì àbí téèyàn bá rí òmùgọ̀ kò ní mọ iyì ọ̀jọ̀gbọ́n èèyàn so torí pa ara àwọn tí wọ́n gọ̀ la fi mọ iyì pé àwọn kan gbọ́n nínú ayé àwọn kan jọ́jọ̀gbọ́n mo fi kí n púpọ̀ ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè tẹ́ fi fún mi ní ìdáhùn nípa Suratul Kausara yìí ni pé ẹ rí i pé ẹ tú fún mi pé iná àtọ̀ iná kalẹ̀ Kausara àti dùn wà nábì nínú fàṣọ lérọ̀bí kàwá ní lọ kírun fọlọ́run ọba rẹ̀ iná ṣáníyàkà ó wà lẹ́ abutaru a sì ti àwọn tí wọ́n ń sọ fún wà nábì pọ̀ ní lẹ́yìn àwọn ni wò ní lẹ́yìn ẹni ẹ wá sọ pé ẹni tí ànábì ṣépè fún gbà yẹn náà èpè yẹn dẹ̀ mú pé gbogbo ẹ̀ṣẹ̀ lé lórí. irọ́ òwe pé ó mú ọ. èpè ó mú àbí. ẹni tó torí ẹ̀ láyà àdìgbé jáde náà. Àkànbí ẹ má sọ̀rọ̀ Àkànbí ẹ má sọ̀rọ̀ Àkànbí ẹ dákẹ́ Àkànbí ẹ dákẹ́ jàre MS Baba mo gbádùn yín. Mr. Anjola a lè gbé jáde ẹni yẹn gangan ó enjoy life ó pẹ́ láyé ó kú at the age of 85 years ó fọ mọ́lẹ̀. Tálẹ́ nìyẹn gan mi ìmọ̀ tálẹ́ nìyẹn. ẹ kí n gbórúkọ ẹ̀ jáde fún yín. Ṣé Abdulahab ni àbí di ọ̀dà? Abdulahab kọ́ another. Wá ó dàpọ̀ mo ti rórúkọ ẹ̀ mi ìmọ̀ bọ́ ṣe ń pronounce ẹ̀ mọ́ bọ̀.
àkànbí wàhálà yín pọ̀ Al-As da ọ̀rọ̀ bin rú ni. Wahil. Ẹ má bínú, Mr. Al-Has ibn Wahil lórúkọ ẹ̀. Ó náà nìyẹn, yes. Al-Has ibn Wahil. Al-As Al-Has ibn Wahil. Ẹ lè tẹ èmi ò rí o, ẹ kàn sọ ni o. Al-Has, ẹ ṣé kí n fi wọ̀nyí ni? Bẹ́ẹ̀ ni. Al-Has ibn òun ni. Ẹ kí n tan kámẹ́rà. Ó wà nínú tafsir yẹn náà, orúkọ ẹ̀ ní. Wọ́n ti fẹ́ bá yín gbé jáde. So tafsir yẹn nìyẹn, Ibn Kathir. So ní pé this ayah was revealed about Al-As bin Wahil. Ó nìyẹn bẹ́ẹ̀, ṣe ti orúkọ ẹ̀. Ṣé ẹ rí ṣá? Mi ò for he who hates you, you will be cut off. Lọ sí number 8, line 8, line 8. Ẹ lórúkọ ẹ̀ ní. Line 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Mujahid. This ayah was revealed about Al-Has ibn Wahil. Òun nìyẹn náà. 1, 2, No, 3. wọ́n ní kí n lọ sí line 8 ní kí n lọ Line 8. Line 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Okay, this ayah was revealed about Al-As bin Wahil. Al-Has bin Wahil. Whenever the messenger of Allah will be mentioned in his presence, he will say, leave him, for indeed he is a man who is cut off, having no descendants. So he died. He will not be remembered. Therefore, Allah as well. Only this ayah was revealed about Al-As bin Wahil. Whenever the messenger of Allah would be mentioned in his presence, he would say, leave him. For indeed, he is a man who is cut off, having no descendants. So when he dies, he will not be remembered. So one book behind the get so. ẹ má kàtán sẹ́rí ìdáhùn àárín yẹn tí mo lè dáhùn ni pé ẹ rí i pé ẹni tí ànábì dárúkọ yẹn tó ṣépè fún yẹn tí kì í bá ń ṣe pé ẹ dárúkọ rẹ̀ fún wa ń sìn èmi gan mórúkọ ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ èèyàn náà ò mórúkọ ẹ̀ ẹ wá bá ń béèrè lọ́wọ́ gbogbo ayé tani ò mọ ànábì. ìyẹn ṣe mú Muhammadu náà ìpè yẹn jà. Èpè tó ṣe fún Muhammad. Mr. Anjola ò gẹ́tì. Ẹ̀bọ̀n kí Muhammadu pa sí ayé ni. Àkànbí ẹni sùúrù àkànbí MS bàbá wà láì sẹ́yìn inú platform yìí mi báyìí kò sí kò ń ṣe pé bóyá já o àjọ ń sọ àsọyé pọ̀ ni ẹ mọ̀ òye tí mo bá rí pé ẹ bá ń padà make a point I can fall mo lè ní consent òye yín. Má ṣubú ẹ ní ṣubú. Ibi ẹ try kẹ get nǹkan tí mo ń try àti sọ. Okay. Ó ti di chapter kan nínú Quran chapter 108. Allah lè sọ pé ó dá gbogbo ayé. Muhammad lè sọ pé wọ́n rán Muhammadu sí àwọn èèyàn ẹ̀ níbẹ̀. Ẹni yẹn wá ń sọ fún Muhammadu wípé rí ó ti pasán wípé kò sọ́mọ kankan tí yóò gbẹ̀yìn ẹ̀. Wípé ọmọkùnrin kò sẹ́yìn kan tó máa rántí ẹ̀ kò ní àròlé. Tó bó ti kú Muhammadu nìyẹn pé kò láròlé pé àwọn ọmọkùnrin ẹ̀ ó ti kú. So bóyá máa ń bu each time tí mo bá ti kọjá tó bá ti rí mọ̀ ọmọdé ẹ̀rí ọgbọ̀gbọ̀ yẹn kò ti pasán ayé kò ná ọmọ kankan kò yí bóyá máa ń bú mọ̀ ọmọdé ṣeré nìyẹn nítorí ẹni yẹn gangan ni èho chapter ló ṣe sọ̀kalẹ̀. You understand? Nínú chapter yẹn tẹ́ ẹ bá kà tán iná ṣáá ni aka wà lè aptar wípé ẹni tó ń bínú ẹ òun ni kò ní lẹ́yìn. Àbíbẹ́kọ̀ now ẹni tó wá ń bínú Muhammadu tí ó di chapter kan torí ẹ̀ sọ̀kalẹ̀ ẹni yẹn wá lẹ́yìn. That is to tell you pé Allah yẹn kò lágbára irọ́ lásán ni Muhammadu ló ń sọ̀rọ̀ ṣe é get kéèyàn kan máa bú mi sí ní sọ pé ẹni tó bá bínú mi kankan dẹ̀ káwọn kan ti bí ẹni ọ̀rọ̀ tí ms bá ti sọ Ọlọ́run ló sọ Bankuba ló sọ ẹni tó bá bínú mi òun ni kò ní lẹ́yìn ẹni yẹn wá lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ ṣe sùúrù sá ó túmọ̀ sí pé ẹni tó ń bá mi sọ̀rọ̀ yẹn irọ́ ni ṣe I understand because ẹni tí wọ́n torí ẹ̀ sọ wípé kò ní lẹ́yìn ẹni yẹn lẹ́yìn ó dàgbà tẹ́ bá ẹlẹ̀ tẹ́ sí Google ẹ máa rí èjì tẹ́ni yẹn kú ó dàgbà ó dògbò ó tún fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ̀ sáyé Muhammadu tí ní odindi chapter kan torí ẹ̀ sọ̀kalẹ̀ kò wá lẹ́yìn ó kú àwọn ọmọ ms bàbá mo ti gbọ́ yín ìbéèrè mi lélẹ́yìí fún yín pé sẹ́ni tó gùn lẹ́mìí ni sẹ́kẹ̀yìn gùn lẹ́mìí nìyẹn fi lẹ́yìn sẹ́kẹ̀yìn gùn lẹ́mìí ó fọmọ́lẹ̀ sáyé ó dàbí ẹ̀ ò gẹ́ẹ̀tì mi reason tí
jẹ́ mi ò kí ní n kò explain fún yín fọmọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí sáyé ẹ calm mi ò down ní ẹ kò kí n fọmọ́lẹ̀ explain fún sáyé yín ẹ kí n mi ò explain ní kò fún yín fọmọ́lẹ̀ sáyé ẹni nǹkan tó sùúrù fi ms nǹkan tó bàbá mo understand yín ms bàbá mo wọ ẹni ẹ jẹ́ sùúrù kí n ẹ explain ti fún yín sọ̀rọ̀ ẹni sùúrù ẹni mo sùúrù ẹ ms jẹ́ bàbá kí n kò tí ẹ tí get ẹ last time wàhálà mo mo ti ti explain gẹ́ẹ̀tì fún yín mo yín ti gẹ́ẹ̀tì yín ẹni sùúrù rí ms bàbá ẹni ẹ má sùúrù wọrí máa ẹni jẹ́ kẹ́ sùúrù sọ̀rọ̀ máa jẹ́ kẹ́ ẹni sọ̀rọ̀ sùúrù ṣe mo dúpẹ́ sẹ́rí mo ti gẹ́ẹ̀tì yín torí pé sẹ́rí mo ẹgbẹ́ nínú ọ̀rọ̀ mi tí mo sọ bẹ́ẹ̀ ni pé mo gbọ́lá fún yín pé mo máa ń gbọ́lá fún òye àti làákàyè torí ms bàbá ẹni tí yóò sọ pé òun fẹ́ gbé yín ṣubú yóò gbìyànjú gan torí pé olóye ni yín onílàákàyè ni yín so tẹ́ bá ní pé tẹ́ sọ pé mi gbọ́ wọ́n yé fi jọ àkànbí ọlọ́ba ni. ẹ ní sùúrù jàre wàhálà yín pọ̀ mo gbọ́ yín yé gan ṣùgbọ́n sẹ́ rí bọ́lá ṣe fún yín ní òye àti làákàyè yẹn ọlọ́run fún àwọn èèyàn náà lọ́pọ̀lọpọ̀ nú àwọn èèyàn náà bẹ́ẹ̀ tán pọ̀ nú ayé ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí à ń tírìtì lọ́wọ́ nínú pílátífọ́ọ̀mù yìí nínú áàpù yìí ni pé nínú bọ́lá ṣe fún yín ní òye téèyàn fi ń rorí téèyàn fi ń ronú ọlọ́run fún ẹlòmíì náà láti rorí láti ronú ṣe rí nínú òye tèmi ni pé kí n tá wá ní pé ní kéèyàn ó lẹ́yìn pé kéèyàn èèyàn lẹ́yìn kò túmọ̀ sí pé kéèyàn dàgbà àbí kéèyàn bímọ tó pọ̀ so yẹn sà èèyàn lè bímọ tó pọ̀ kó mọ́ lẹ́yìn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá a gbàgbọ́ pé ọkùnrin làrólé nílẹ̀ Yorùbá téèyàn bá bí obìnrin tó pọ̀ tó bá bí ọmọkùnrin ẹyọ kan yóò gbà pé ọkùnrin ẹyọ kan yẹn òun gangan ni ọmọ tòun lójoojúlówó ọmọ àwọn obìnrin tó bí yẹn á gbà pọ̀ ọmọ ọlọ́mọ ló ń bí torí pé wọ́n padà wá dọ̀bálẹ̀ tí wọ́n padà lọ lé ọkọ ni so ẹ mọ̀ pé ọmọ tó kú tí ẹni tẹ́ ń sọ yìí fi ń yọ ànábì ọmọ tó kú yẹn òun náà ni ọkùnrin tó kú fànábì àwọn tó kù Fátímà tó kù obìnrin ni Kọ́símù òun ni ọmọ tó kú níjọ́ yẹn which is ọjọ́ ọdún ló dẹ̀ kú ìyẹn náà fi ń yọ pé ọmọkùnrin tó kù fún tó lè jẹ́ ẹ̀yìn tí ó sẹ́yìn fún náà ló ti kú yẹn so kò lẹ́ni tó fẹ́ tí ó sẹ́yìn fún mọ́ náà fi yọ ni àyà yẹn fi sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa so bó ṣe sọ̀kalẹ̀ yẹn ẹ wá mú wa pé ẹni tí Ọlọ́run wá ṣẹ́bi lé yẹn ó gùn lẹ́mìí kò kánjú kú which means pé ọ̀yẹ̀pẹ̀ tí Allah ṣẹ́ fún ẹni yẹn èpè yẹn ò já nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú wa ṣùgbọ́n nínú ìwòye sí àwọn onílàákàyè tánà bá rorí máa wò pé kéèyàn ó gùn lẹ́mìí kọ́ léèyàn fi lẹ́yìn o ẹ̀yin ẹ̀wẹ́ ni tẹ́ ẹ sọ pé Ọlọ́run ṣẹ́bi lé tí kì bá ń ṣe pé ńgbà tẹ́ gbé orúkọ ẹ̀ jáde ńsìn èmi gan òǹbù ìgbé orúkọ yẹn bàbá Àǹjọlá Ọlọ́run kọ́ aláwọ̀ ẹjọ́ ẹ mẹ́tẹ́ aláwọ̀. ok ẹ má bínú ẹ má. ta ló drop moderators nígbà míì náà come on mod. ms ẹwẹ tó drop wọn ms mamẹ tó drop wọn. ẹ má drop wọn anyhow ó wà so irritating a máa ní conversation ẹ̀ drop it's so annoying. ẹ bá mi gbé wọn sókè padà àṣẹ òrìṣà yìí ní láti drop wọn náà wọn ò ṣe anything now and they enjoy conversation yẹn. tí ó sì bá ti ní kẹ́ drop wọn ni kẹ́ drop wọn òkìní yẹn ó máa ń face me off. Anjola àbí kí lórúkọ wọn Anjola iṣẹ́ request padà so àwọn èèyàn ń lẹ́yìn now so kò ní ìgbẹ́ drop wọn. Thank you for accept me back. I'm glad. I'm very happy, sir. Mi wà inú platform yìí àwọn olóye ló wà ń bẹ̀ o. Torí because àkàbí ẹni sùúrù ìbáyìí sọ̀rọ̀ àkàbí mi ìbáyìí sọ̀rọ̀. ẹ jí kí n ran yín létí ibi tẹ bọ́rọ̀ yìí dé. Mo mọ̀ ó yé mi mi ìsọ̀nù. Mi sọ continuity nù ẹ farabalẹ̀ mi sọ continuity nù akọni mi sọ continuity nù ẹni sùúrù. Mo kàn fẹ́ fi ìyẹn tún kí inú platform yìí ni pé before kí èèyàn 1,500 tó lè máa dúró síbi inú platform ní almost every day tí kì í bá ṣe pọ́rọ̀ tẹ́ ń sọ ẹni sùúrù. ẹjọ́ yìí ti ń pọ̀ jù. sẹ́yìn ló yẹ kí wọ́n sọ pé ẹjọ́ mi ń pọ̀ jù àwọn ms bàbá ó sọ̀rọ̀ àwọn àṣẹ tó sọ̀rọ̀ yìí ní sọ pé ẹjọ́ mi ń pọ̀ jù ẹni sùúrù náà. ìyẹn tí mo ń sọ yìí náà mo fi ń praise yín ni because mo wà ní platform yìí lánàá last week mo wà ń bẹ̀ tó bá jẹ́ pé ní tẹ́ bá ń ṣe ò bá ní mínì àwọn 1,500 tó wọ́n àbẹ̀ yìí wọ́n ní dúró náà wọ́n ti dà inú náà. pé 1,600. wọ́n rí i pé ẹ̀ ń sì ń sọ̀rọ̀ tó ń ọ̀rọ̀ ń wà ń bẹ̀ ló jẹ́ ká máa dúró síbẹ̀ if there is no sense tí o bá sí ní tó jọ mọ́ làákàyè ń bẹ̀ àwọn èèyàn sì kúrò ń bẹ̀ náà. ìyẹn mo fi tún appreciate pé you accept me back to bring me up again. mi sọ continuity no actor ni mi olórin ni mi ó yé mi mo dẹ̀ heart mo ṣe content so ibi tí mo sì lọ ni pé ẹni tí ó jẹ́ tó ṣépè fún ànábì àti pé kí ni ẹ kú ẹni tó tànàbí tí wọ́n tí Allah ṣépè fún yẹn kí n má pè ní Ọlọ́run tó yẹ kí n má pè lọ́lọ́run mọ́ kí n má pè ní Allah ẹni tí Allah ṣépè fún yẹn orúkọ tẹ ẹ dancing bẹ́ẹ̀ mi ṣe wà yìí personally mi ì gbórúkọ yẹn rí láyé mi ì gbọ́ rí láyé but tí wọ́n bá bímọ ọmọ kan lé ní fún Christian àtàwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a believe nínú Allah àbí nínú Christian a gbórúkọ ànábì pé ẹnìkan jẹ́ Muhammad. ṣé mọ̀ pé ẹnìyẹn ò pé rẹ̀ lánàá bí kò dẹ̀ pé rẹ̀ ló jíṣẹ́ kò dẹ̀ gbẹ́sìn wá ìwà ọmọ ní máa ń mú ọmọ sí òkì gbẹ́ ìwà nọ́bì ló jẹ́ káwé èèyàn mọ̀
ẹ understand so ẹni yẹn sì ó jẹ́ ará àdúgbò ni ó dẹ̀ ń pítí ànábì Muhammadu pẹ̀lú àwọn ìṣòro tó ń face ẹni tó dẹ̀ gbéṣẹ́ ran kò kí ẹ̀ Fatima dẹ̀ sọ pé gbẹ̀yìn ànábì ó kú kò pẹ́ ẹ̀gbọ́n tó fi gbẹ̀yìn ayé Fatima náà náà and Islam nìkan ló sọ pé obìnrin ò kì í ṣe ọmọ nílẹ̀ Yorùbá gbogbo lọ́mọ nílùú òyìnbó ẹni sùúrù ẹ má sọ bẹ́ẹ̀ Islam sọ pé ẹnu ẹ bá ti sọ̀rọ̀ kẹjẹ kí n sáré mú ọ̀rọ̀ yẹn ẹyin nílò mi ìgbà mi ò gbà tẹ̀sọ̀ yẹn wọlé mi ìgbà mi ò gbà. Ẹ jẹ́ kó ṣe tán so that I respond. Ẹ jẹ́ kó ṣe tán. ọ̀rọ̀ tí mo fẹ́ rí báyìí ẹ má sọ pé Islam sọ pé obìnrin ò kí ń. ọ̀rọ̀ tí mo fẹ́ rí báyìí lórí ẹ ti sọ more than 2 minutes kí tó reply yìí so ẹ jí kébì náà sọ̀rọ̀ tán tẹ bá wá ní mistake nínú ọ̀rọ̀ mi ẹ máa fa mistake yẹn yọ nílẹ̀ Yorùbá gbogbo lọ́mọ nílùú òyìnbó ní western world all children are children Islam ló yọ obìnrin sí ààyè kò dẹ̀ sí ní gbogbo inú Islam kò síbi tí ò ti affect obìnrin ní that Islam ò ka obìnrin sí nǹkan kan wọ́n rí obìnrin bíi bedroom slippers àbí bí ìgbálẹ̀ Islam rí obìnrin so ó máa ń dùn mí tí bá róbìnrin tó ń ṣe Islam ẹ understand so point tèmi nìyẹn inú Islam àbí nílé Arabu náà ti ka obìnrin sí obìnrin jẹ́ nǹkan nílẹ̀ Yorùbá obìnrin jẹ́ nǹkan nílùú òyìnbó obìnrin ṣe president nílùú òyìnbó so tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ kẹ́ sí máìkì. Àkànbí ẹ ṣé mo dúpẹ́ mi fẹ́ mọ waste time wa nínú platform yìí because àwọn ọ̀jọ̀gbọ́n ló pọ̀ ń bẹ̀ tẹ́yìn bá dẹ̀ ń sọ̀rọ̀ tí kò bá máa fa kò mọ́ òkun rẹ̀ yọ òkè ń sìn ẹ rí pé ẹ̀kan wọ́n drop mi lẹ́ẹ̀kan yẹn ń sìn bóyá wọ́n ti rí pé ọ̀rọ̀ tí mò ń sọ kò fẹ́ wà ẹ mọ̀ kò mú fún mọ́ so mi nífẹ̀ẹ́ ká máa waste time wa nínú ọ̀rọ̀ tẹ́ sọ ń sìn yìí ẹ ti tún distract mi but n sáré dáhùn àárín yẹn Islam ò condemn obìnrin o ẹ má sọ bẹ́ẹ̀ bọ̀ tó bá jásí pé ẹni sùúrù jàre Àkànbí ẹni sùúrù tẹ́ bá wá rí ẹ̀rí kan nínú alukurani àbí bẹ́ẹ̀ sì máa ń gbé wá fún wa nínú ẹ̀rí ẹ lè mẹ́rin yẹn wá fún wa èmi ò gbọ́ rí pé alukurani àbí Islam condemn obìnrin báwa ṣe gbọ́ nínú ìtàn ó ní pé nígbà tí kí ànábì tó dé ìyẹn nílẹ̀ Lárúbáwá lọ́dọ̀ wọn lọ́hùn yẹn ilẹ̀ Yorùbá làwa wà wọ́n ní ọmọbìnrin wọ́n máa ń pa wọ́n ni ìgbà tánábì dé ní a tó stop ẹ̀ even ẹni sùúrù mi ò lẹ́rìí mo gbọ́ ìkọ́ tẹ̀ bá ti lẹ́rìí fún ẹ má sọ ń bí nínú Islam ẹni sùúrù ntẹ́yìn náà sọ yẹn mẹ́rìí wá ànábì máa fún yín lẹ́rìí sí otherwise ẹ bá wa mú àdìsí ibi tí ànábì Muhammadu tó ti fi obìnrin wé ajá àti drunka àbí ẹṣin àti drunka nìyẹn ẹ bá wa gbé jáde. ẹ bá mú wa. Àdìsí wo Àkànbí. àti sọ̀rí Buhari ni Àìsà ló gbà àdìsí yẹn wá. Ṣé ibi tó pe àwọn obìnrin lájá àbí. ó ní tóun bá ń kírun lọ́wọ́ táìsà bá kọjá sọ̀rí Buhari níbi Àìsà ló gbà wá mi mọ fásitì àdìsí yẹn. kò sádìsí tẹ́mi ò mọ̀ lórí ń bì mo lè kàdìsí yẹn. sẹ́mọ̀ pé àwọn tó wà ní àpáàtì ọ̀rọ̀ ẹ̀sìn nínú ibi tá a wà yìí àwọn 1600 tó wà ń bẹ yìí àwọn ọ̀jọ̀gbọ́n wà ń bẹ tí wọ́n ń ro yes na gbogbo nǹkan tá à ń sọ nǹkan ọ̀jọ̀gbọ́n ni àbí obìnrin Islam ò ka obìnrin sí nǹkan kan nínú the same Islam yìí Allah ti ní kí ọkọ na ìyàwó àwa lọ béèrè pé kí ni ẹ̀tọ́ kí obìnrin ó ṣe fún ìyàwó ṣe fún ọkọ ẹ̀ nǹkan tí Allah tún sọ fún ẹ̀ bọ̀lọ̀ gbọ́ sétí obìnrin ò lẹ́tọ̀ kankan nínú Islam obìnrin tó ń ṣe Islam kan waste time ara ẹ̀ ni. Okay. ẹ jẹ́ ká gbé ó nìyẹn àbí. ancestors ẹ bá wa tuta láwa ìfúgbà tí ń ka. ancestors ẹ já sáré kà to be honest Mr. Anjola eléyìí ò ń ṣe pé ìjà èmi kò sí right fún obìnrin nínú Islam lóòótọ́ ká má parọ́ yẹn mo ti ka Surah An-Nisa yẹn chapter obìnrin yẹn mo ti ka over and over again mo rí pé kò sí ẹni àyà tí Allah ń bá àwọn obìnrin sọ̀rọ̀ directly in fact nínú àyà yẹn ó ń sọ pé kọ́kọ́ náà wà ṣe get so we have to be reasonable about this because tó bá jẹ́ pé position ọkùnrin náà nìyẹn nínú Islam ẹ lè gbà you won't accept that for yourself so I don't see why I should have to accept that for myself mo ti sọ fáwọn ladies mi àwọn Muslim ladies sọ wà ní panel ní pé bedroom nìkan lọkùnrin kó yẹ kó máa fi nà yín ẹpọ̀n ló yẹ kó máa fi nà yín tó bá ti ní kó máa nà yín any other way ẹ má gbà don't accept it ẹ jọ so ancestors ẹgbọ́n sókè Sahih Al-Bukhari 511. Okay. Only narrated by Aisha. Mommy wa Aisha ló sọ. Ancestors ṣe wà ń bẹ̀. Ancestors síbẹ̀ máa tú. Okay. The things which annul the prayer were mentioned before me.
Muhammadu ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn o, ó ní tí òun bá No, ṣe prayer. Aisha sọ pé àwọn nǹkan tí ó máa ń ba ìrun jẹ́ wọ́n ṣàlàyé ẹ̀ fóun. They said prayer is annulled by a dog, a donkey, and a woman. Wọ́n ní Okay, ajá ó máa ń ba ìrun jẹ́, kẹ́tẹ́kẹ́tẹ́ ó máa ń ba ìrun jẹ́, àti àwọn obìnrin àwọn náà máa ń ba ìrun jẹ́. You have made us women dogs. Aisha wá wò pé báwo ló ṣe máa kó àwa obìnrin pọ̀ síbi tó kó ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́? Ó ti pé àwa obìnrin náà ó ti pè wá lájá nìyí náà. Wọ́n tẹ̀lé yín. I saw the prophet while praying. Ó náà wá rí mọ́ Network mi ò dá ẹni tó. Mo ń gbọ́ yín, mo ń gbọ́. Okay, ó ti padà létí. Ẹ má bínú. Okay. Only I saw the prophet I saw the prophet praying while I used to lie in my bed. Ó ní òun máa rí Muhammadu tó máa kírun, òun tẹ̀rọ máa fẹ̀gbẹ́ òun lélẹ̀ lórí ibùsùn òun. Between him and the Qibla. A kọjú sí Qibla. Whenever I was in need of something, Tóun bá wá fẹ́ lọ mú nǹkan kan, I would slip away because I dislike to face him. ó náà máa ra sá, òun máa kàn ra yọ kọjá, òun máa ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ kọjá lọ mú nǹkan tóun fẹ́ mú torí òun kórìíra kóun máa kọjú sí Muhammadu lájọ́ ó ti fi àwọn obìnrin wé ajá. Mashallah. Ẹ̀rí ni Àkànbí mú wá fún yín yẹn o. Tí ẹ̀rí tí a mú wà bí kí lẹ fẹ́ sọ sí. Wọ́n bú mi lọ́dà kọ́mẹ́ǹtì torí yín o sẹ́nu. Àkànbí ẹ wá. Intelligent yẹn pọ̀. MS bàbá èmi yóò gùn. Ẹni sùúrù. MS bàbá èmi yá gùn. Ṣẹ́tún nídìí omi ni. Ẹni sùúrù Àkànbí èmi àti yín ó jà o. Ẹni sùúrù. Ṣé mọ̀ pé ẹni content creator ni ẹ bá ti fi mí ṣe content ajá. Àkànbí ẹni sùúrù. MS bàbá mo kí n sẹ́rí in tí mo fi kí ni pé mo sọ̀rọ̀ kan ní platform yìí ní bí a month ago. Sùlẹ̀mọ́ ẹ̀mí àyẹ̀ Sùlẹ̀mọ́ ẹ̀jọ̀. Ọ̀rọ̀ tí mo sọ ni wípé wọ́n pè nìkan ní Malam Yusuf Adépọ̀jù. Wọ́n jẹ́ Mùsùlùmí, ara wọn tí wọ́n ṣe comparative táwọn náà máa ń tako Christian ni. Tí àwọn náà bá ń ka ẹsẹ̀ Bíbélì ńgbà míì, wọ́n máa ń ka pẹ̀lú ẹ̀fẹ̀ láti fẹ́ fi defend, láti fẹ́ fi defeat. So bẹ́ẹ̀ ṣe ka àdìtì yìí ẹ kà pẹ̀lú ẹ̀fẹ̀ àti láti fẹ́ fi discourage àti láti defeat. But gẹ́gẹ́ bí mi bú yín o ẹjọ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye àti ọgbọ́n àti làákàyè bí mo ṣe kéré mọ́, ó ní pé sẹ́rí ohun kan tí àdìtì yìí ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tẹ́yìn tú lédè Yorùbá tẹ́ẹ̀dẹ̀ fi ẹ̀fẹ̀ láti fẹ́ fi jẹ́ kí ó dùn létí. Wọ́n dárúkọ ajá àti ràkúnmí, wọ́n á dárúkọ àwọn obìnrin náà, wọ́n á dà papọ̀ mọ́. Ó wá ń jẹ́ ẹ̀dùn ọkàn fóbìnrin pé wáyé tí wọ́n fẹ́ máa da àwọn àpapọ̀ májá àti ràkúnmí, kì í sí pé ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn, kò sí nínú ibẹ̀ yẹn pé wọ́n ló jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn, kò sí níbẹ̀. Àbó wà ń bẹ̀ sà. I saw the prophet praying while I used to lie on my bed between him and the Qibla. Whenever I was in need of something, I would slip away for I dislike to face him. Yeah. Kì í ṣe pé ó ló jẹ́ ẹ̀dùn ọkàn fóun pé láti má lè face. Tó bá níyàn dislike kí ni túmọ̀ ẹ̀? I dislike pé ẹ bá mi sọ lédè Yorùbá ẹjọ́, èdè Gẹ̀ẹ́sì nìyẹn. Ṣé mọ̀ pé ẹ dislike pé èèyàn ò nífẹ̀ẹ́ láti ṣe nǹkan yẹn? Ṣé mọ̀ pé téèyàn bá rí ẹ̀gbin téèyàn bá rí ẹ̀gbin láti ṣe ìdáhùn kan no ẹni sùúrù Yorùbá mo bí ń rè Yorùbá kan mo bì lọ́yìn. Mo ti dá yín lóhùn. Kò nífẹ̀ẹ́ láti face ẹ̀. The reason why is that according to Islam ni pé téèyàn bá ń pray lọ́wọ́ wọ́n rí obìnrin gẹ́gẹ́ bíi pé ìhòhò kí obìnrin ó síra lẹ́lẹ̀ á rí gẹ́gẹ́ bíi pé n tó jẹ́ ìhòhò ni tó jẹ́ pé ní àwọn màláíkà tí máa ń gbọ́ àdúrà tí yàn sí nínú Islam nínú Islam àwọn màláíkà tí máa ń fẹ́ wá ń tẹ́wọ́ gbàdúrà yẹn mọ́mẹ́ǹtì yẹn tá máa rí ìhòhò ara obìnrin wọn ní dúró síbẹ̀ wọ́n á kúrò ńbẹ̀. ìhòhò àwọn obìnrin wọ́n rí Nàìjíríà látijọ́ ìtàdúrà fi gbà àwọn màláíkà yẹn wọ́n ya wèrè gan. àárín ìyẹn tó wà ń bẹ nìyẹn kì í ṣe pé bí obìnrin dislike pé bóyá wà ń wò pé bóyá torí pé ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ mi gùn ìbéèrè kan tó fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀ only one question tó fẹ́ béèrè lélẹ̀ mo ti béèrè ní comment section lẹ́ẹ̀kan ẹnìkan ní pé kí n go up kí n lọ béèrè lókè ìbéèrè yẹn ni pé mo ní ṣé Olódùmarè tó jẹ́
ẹni táwa gbàgbọ́ nínú Ọlọ́run tí ń bẹ nílẹ̀ Yorùbá ti wá ń bì báyìí ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá ti wá tá a gbàgbọ́ pé Olódùmarè ni Ọlọ́run ṣé wọ́n recognize Olódùmarè yẹn ní àwọn countries ibòmíì. ìbéèrè tẹ́ béèrè ìbéèrè tó dáa ní ìbéèrè tó nílàákàyè ni ṣé mọ̀ gbólóhùn Ọlọ́run ọba Elédùmarè ẹnu àwọn tó bí wa láti bá gbogbo aládẹ béèrè pé kí ló ń jẹ́ Ọlọ́run ọba Elédùmarè àwọn òbí wa sọ fún wa pé ilé ayé ta wò lọ́tún lósì la fi wò ó pé there is something behind this life ló máa fi ń gbé òṣùbà fún tí nǹkan kan bá ṣẹlẹ̀ àbí téèyàn bá ṣe business téèyàn bá jèrè àbí téèyàn bá dáko tí ìkọ̀ ẹ̀ ti dára wọn àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ló jẹ́ nǹkan aburú tí ó wá jẹ́ pé ó yẹ kó fara pa kéèyàn kan fara pa ńbẹ̀ tẹ́niyàn wá fara pa wọ́n lè ṣe kábíyèsí rẹ̀ Ọlọ́run ọba Elédùmarè so nǹkan tá a rí tá à ń ké pè ní ìtumọ̀ ẹ̀ ni pé the supreme being èèyàn tó jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ò lè ṣàpèjúwe ẹ̀ but èèyàn nígbàgbọ́ pé there is something behind kí ni kí òun kò sẹ́ni tó mọ̀ ẹ understand so kò ṣe pé sọ́mọ̀ ní Libya àbí sọ́mọ̀ ní Afghanistan àwa fi gbósùbà fún ni so bó ṣe jẹ́ nìyẹn ṣe ni pé Ọlọ́run ẹni sùn jẹ́ pé Ọlọ́run ọba Elédùmarè yẹn kò lójúbọ kò níbì kan pé this is the place he can serve him kò sí pé this is place that you can honour him kò sí anywhere ló lè gbósùbà fún kò dẹ̀ béèrè anything lọ́wọ́ anybody kò nídìí ajá kò nídìí àgùntàn kò ní kẹ́nìkan bọ̀ òun kò níwèé ìròrí àwọn bàbá wa ni pé there is something behind this life lọ́ fi ń pè ní Ọlọ́run ọba Olódùmarè anytime ló máa ń gbósùbà fún so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun Àkànbí ìbéèrè mi tẹ dáhùn yìí ó dùn mọ́ mi nínú díẹ̀ ṣùgbọ́n mo rí pé bẹ́ẹ̀ ṣe ń dá mi lóhùn ẹ ń fi àwọn èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan kún lédè òyìnbó sẹ́yìn pé èdè òyìnbó tẹ̀ I am American boy. sẹ́rí èdè òyìnbó tẹ̀ fi ń kún yẹn Olódùmarè yẹn sẹ́yìn pé èdè ló yọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n ní Olódùmarè yẹn ní èdè òyìnbó tẹ̀ ń sọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ọmọ American boy. wọn ò kí ń tú orúkọ Mr. Anjola àwọn mistakes tí àwọn èèyàn ń ṣe gangan nìyẹn ẹ jẹ́ kí n explain kíní kan fún yín Mr. Anjola ṣe rí ẹrí táwọn èèyàn bá sọ pé God ṣe rí God báyìí kì í ṣí láti ibì kan so Mr. Anjola ṣe rí God the word God is a deity àwọn nǹkan tí wọ́n à ń bọ Allah God ni Ògún God ni Ṣàngó God ni Yahweh God ni Ọbàtálá God ni àwọn nǹkan tí wọ́n ń pè ní God gangan nìyẹn but Ọlọ́run Olódùmarè is the supreme being tá a bá fẹ́ sọ pé a fẹ́ pè lóyìnbó a lè sọ pé supreme being but orúkọ ẹ̀ gangan Ọlọ́run Olódùmarè ni bẹ́ẹ̀ ṣe ń jẹ́ àjọ lansing tẹ́ bá dé ibi tó ti ń sọ àrọ̀bíyà kẹ́ ẹ dé Saudi Arabia wọn ò lè change orú Anjola yìí kan change ẹ̀ sí Muftoko tẹ́gẹ̀t wọn ò lè change ẹ̀ sí Muftoko tẹ́ bá lọ sí China wọn ò lè change Anjola yìí kan change ẹ̀ sí Jet Li ṣé mo ṣe understand but the word God is a deity àwọn ṣé láwọn gbogbo kìíní tá à ń bọ yẹn gbogbo àwọn kìíní yẹn Ògún Ṣàngó God they are all God Allah náà God ni ó ti wà ní àwọn 360 gods tí wọ́n ti ń sìn tẹ́lẹ̀ torí pé àwọn àáfàá àwọn ti kó wa ṣìnà ti parọ́ fún wa mo jẹ́ tó lè máa blame wọn àwọn náà lè máa mọ̀ pé àwọn Lárúbáwá náà kóòdì gbogbo kìíní yẹn Allah yìí wọ́n ti ń bọ́ tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ tá bá tẹ̀ sí Google sí pé 3 daughters of Allah agbèjáde tá bá tẹ̀ sí Google sí pé okay Lord of Kaaba because ó wà nù Quran pé worship the Lord of Kaaba tẹ́ bá ka Suratu Quraysh ó wà níbẹ̀ Rabba Hazal Bayti olúwa ilé Kaaba ibi ká sin olúwa ilé Kaaba kí Islam tó bẹ̀rẹ̀ yẹn ta ni olúwa ilé Kaaba Allah náà ni Allah tí wọ́n ti ń bọ yẹn kì í ṣe pé wọ́n yẹsẹ̀ mọ́ Allah náà get wọ́n ti ń sọ orúkọ Abdullah orúkọ ẹbọ àwọn Saudi ni wọ́n ti ń sọ kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n kàn package kìíní yẹn nǹkan tí Muhammadu wá ṣe mo máa ń try láti jẹ́ kí explain fún gbogbo àwọn èèyàn nǹkan tí Muhammadu ṣe ni wípé kán má pa nǹkan kan mí pọ̀ mọ́ Allah kán mú Allah ẹnìkan ṣo Allah máa ń jowú Allah nìkan ni kán máa bọ Allat Almanat Aliuza àtàwọn nǹkan tó yẹ kán kó kúrò Allah nìkan ni kán máa bọ nǹkan tí Muhammadu ṣe nìyẹn ṣe sùúrù sà ṣe ló dà gẹ́gẹ́ bíi pé kéèyàn kankan dìde nílẹ̀ Yorùbá pé ok Ògún náà ń ṣe nílé tọ̀dọ̀ tiwa Ṣàngó náà ń ṣe nílé tọ̀dọ̀ sí Ọbàtálá náà ń ṣe nílé tọ̀dọ̀ sí irọ́ Ògún tó ń ṣe nílé tọ̀dọ̀ tiwa ni gbogbo wa máa ṣe kó dẹ̀ fi Ògún yẹn kó fi conquer everybody pé Ògún ni kí Ògún máa bọ́sẹ̀ Ògún ni everybody máa bọ́sẹ̀
kó wá bẹ̀rẹ̀ láìla ìlà ògún láìla ìlà ògún ògún pé kò sí kinní kan sí àyàfò ògún kò sí kinní kan àyàfò ògún ìtumọ̀ ẹni yẹn láìla ìlà àlà kò sí kinní kan ìgbọ́dọ̀ bọ́ kinní kan àyàfà là àyè ilẹ̀ lárúbáwá ni ṣe ti understand. mo ti understand ni ms baba ẹ bá ń dáhùn question yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ sẹ́wọ̀n pé àkànbí ẹni sùúrù. Otherwise, Mate. please bring that ayah back. That one we give Kewu Anjola Kewu yẹn káfá yìí bá wa kà á kó tó lọ because ẹjọ́ wọn ti ń pọ̀ jù. Okay, so okay aya tá fún man ká fún Akewu Sọlá yẹn yà Anjola Kewu àbí kí ló pe rẹ̀. Quran 33 aya 51 aya 50. Anjola no bí ọyẹ káyà ìjẹ tó máa lọ. Anjola Ikra please. Ẹ sí máìkì yín o. Ikra kí n tó fún yín lọ́rùn. Ẹ bá káyà yìí ẹ bá káyà yìí. Ọlọ́run ní gbà fún àná bí yín ṣé wọ́n fún lọ́rùn ni. Ọlọ́run ní gbà fún kẹ́ fún mi lọ́rùn ms baba ìbéèrè mi lélẹ̀. tẹ́ bá káyà yìí tán ẹ máa béèrè yín ẹ jọ̀ọ́. mo fi Olódùmarè bẹ̀ yín ẹ jẹ́ kí n béèrè. Wọ́n ti lẹ́rí wọn mọ́ Kaaba. ẹ ká move Àkànbí. Lójú bẹ́ẹ̀ lọ. Àfa Khalifa ẹ bá wa káyà yìí àti gbé àfa bíi mẹ́rin wá bíbá ẹ kó bá wa káyà yìí ń sálọ ní. Ẹ̀yin náà bá wa sálọ ń gbà yín á mọ̀ pé àwọn àfa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo dé. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣe housekeeping díẹ̀ ẹ dúró. Ẹ jọ̀ọ́ comment section ó yẹ ká ti dé 1 million by now. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa power tap lọ. Khalifa ẹ bá ti ready ẹ sọ fún wa kẹ́ bá wa ka àyà yìí because èmi ní ìbéèrè tí mo fẹ́ bi yín tẹ́ bá ti ka àyà yìí tán ṣe understand so ẹ jọ̀ọ́ ẹ tètè because àwọn customers ń dúró dè wá downstairs. Mo ti káyà yẹn nípa àwọn obìnrin tí wọ́n sọ fún ànábì kò kánábì fẹ́ tí wọ́n dẹ̀ sọ fún mi pé òun dẹ̀ kọ́lá fún láṣẹ kó fẹ́ so mo dẹ̀ ti kíkà kò sádánwò bẹ́ẹ̀. Ẹ ti kà okay no problem now nínú àwọn obìnrin tó sọ pé ànábì lè bá sùn àbó lè fẹ́ o wọ́n ní pé obìnrin tó bá offer rẹ̀ fún ànábì ní pé ànábì ò ní láti sanwó orí ẹ̀ ṣé ẹ agree pẹ̀lú yẹn. Wọn ní kò dé sanwó orí ẹ o. Ó wà ń bẹ ẹ tún ká. ẹni sọ̀rọ̀ wọn obìnrin tó bá fa rẹ̀ lẹ́fà nàbì tánàbì náà dẹ̀ nífẹ̀ẹ́ sí kánàbì fẹ́ wọn ní kó má sanwó orí ẹ. Wọ́n sọ bẹ́ẹ̀ ṣé ń gbọ́sà ẹnìkan tó ní kí ká má sanwó orí ẹ nígbà yà nàbì òun lẹ ẹrú tó bá ti ẹrú tí wọ́n ní tó ṣe kó wọ̀ lórí ẹrú ẹ kò sẹ́ni tó lè sanwó ẹrú fún ẹrú nìkan ló lè bá sùn láì ṣe pé ó sanwó orí ẹ ẹni obìnrin míì ò gbọ́dọ̀ sanwó orí wọn kódà nígbà tánàbì fẹ́ opó tó fẹ́ àwọn tí wọ́n ti lọ́kọ rí ànábì sanwó orí wọn ó dẹ̀ so igi wọn so ẹrú nìkan láàrin so igi ẹ ṣó ti yé yín so bó ṣe jẹ́ nìyẹn ẹrú nìkan láàrin so igi ẹ láàrin sanwó orí ẹ tó bá ti jẹ́ obìnrin míì a máa sanwó orí ẹ. Mr. Khalifa ṣe mọ̀ pé nínú àyà yẹn Allah ti kọ́kọ́ sọ̀rọ̀ àwọn ẹrú yẹn kókó sọ̀rọ̀ àwọn obìnrin tó bá offer rẹ̀ fún ànábì ṣe mọ̀ bẹ́ẹ̀ ok ẹ dúró ẹ jẹ́ nǹkan gbé àyà yẹn wá so that I stop. So Khalifa ẹ má bínú máa mí ìsìn nǹkan tó máa kọ́kọ́ ṣe ni wípé a máa sáré kà fún gbogbo ilé máa wá gbé tap sí ẹ̀yẹn síta ṣe get so ancestors ẹ bá wa gbóhùn sókè ó ní all prophets. Muhammadu òjíṣẹ́ ńlá. Khalifa bá wa mute ariwo yẹn pọ̀ ẹjọ́ ẹ má bínú tá bá ti kà tán on mute okay only we have made lawful to you your wives to whom you have paid their full dowries. Wọ́n ní a ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ o ìyẹn àwọn ìyàwó ẹ tó o ti sanwó orí wọn lásán pé. As well as those bond women in your possession. Àti àwọn ẹrúbìnrin tó o kó wá látọjú ogun tó wà ní abẹ́ ẹ máa kó fún wọn kó ìbásùn fún wọn. Whom Allah has granted you. Èyí táwọn àwọn yẹn alákọ̀ ló dá wọn yẹn èyí tá Allah ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ kó ìbásùn fún wọn nìṣó. And you are allowed to marry the daughters of your paternal uncles and aunts. Wọ́n ní Muhammadu o àwọn nídìílé bàbá ẹ̀ gbogbo àwọn ọmọ àbúrò bàbá ẹ̀ àwọn ọmọ àbúrò bàbá ẹ̀ lókùnrin lóbìnrin kó ìbásùn fún wọn nìṣó Allah ti ṣe lẹ́tọ̀ọ́ máa kó ìbásùn fún wọn nìṣó. And the daughters of your maternal uncles and aunts who have emigrated just like. Ní ìdílé ìyá ẹ̀ náà gbogbo àwọn ọmọ àbúrò màmá ẹ̀ àwọn àbúrò bàbá ẹ̀ lókùnrin lóbìnrin ní family mother side Allah ti ṣe lẹ́tọ̀ọ́ tó bá ti làálẹ̀ ìwọ kan jẹ́ṣẹ́ wọn nìṣó. Also allowed for marriage is a believing woman who offers herself to the prophet without dowry. Káàsà. Wọ́n wá tún ní àwọn obìnrin tó jẹ́ wípé àwọn obìnrin eléyìí wọ́n kàn gbéra wọn wá ni o tó jẹ́ mùsùlùmí òdodo tó ń gbéra wọn wá pé òjíṣẹ́ Allah mò ń gbọ́ pọ́nlé kíní ìpọ̀ ń bẹ́ o kíní ìgara o èmi náà gbára mi wá Rasulullah ìjọ jẹ́ṣẹ́ tèmi náà o.
without dowry if he's interested in marriage. owó ọ̀fẹ́ ni Rasulullah ìjẹ́ṣẹ́ mi lọ́fẹ̀ẹ́ fún mi jẹ níwájú fún mi lẹ́yìn mo ò nílò àti sanwó orí mi kan máa fún mi jẹ anytime tí n bá ti nílò ẹ̀ máa wá máa fún mi jẹ Allah lóun ti ṣe lẹ́tọ̀ọ́ ìbàjẹ́ wèrè lẹ́ni yẹn máa ṣáà máa do nìṣó. This is exclusively for you, not for the rest of the believers. ṣé ti rí ṣé wàá rí gbogbo àǹfààní gbogbo mùdùmúdù yìí gbogbo mùdùmúdù inú oyin yìí àwa ṣe lẹ́tọ̀ọ́ fún ọkùnrin mùsùlùmí kankan o Rasulullah òjíṣẹ́ láàlá nìkan la ṣe àwọn mùdùmúdù yìí fún òun nìkan ló lẹ́tọ̀ọ́ láti máa jẹṣẹ́ anybody nìṣó. Oh, mashallah. We know well what rulings we have ordained for the believers in relation to their wives and those bondwomen. Allah wá sọ wípé ṣó orí ti àwọn sàábà yẹn o èmi ni mo mọ nǹkan tí mo ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ ṣùgbọ́n ṣó orí mùdùmúdù yìí ṣó orí gbogbo aspect ọmọ ìyá ọmọ bàbá yìí ṣó orí gbogbo pé kóbìnrin gbé ara wọn wá ìṣe Muhammadu ìwọ nìkan ni mo ṣe lẹ́tọ̀ọ́ fún mi ò ṣe lẹ́tọ̀ọ́ fún anybody ìwọ nìkan la fún lẹ́tọ̀ọ́ ṣáà máa jẹ mùdùmúdù wọ̀nyí nìṣó. And as such, there will be no blame on you. Allah is forgiving and most merciful. Abẹ́ẹ̀rí nǹkan, wọ́n ní gbogbo ń ta sọ yóò kò sí gbogbo tó bá ti ṣe àṣegbé ni gbogbo tí Rasulullah bá ti fẹ́ ni Allah máa ṣe fún nítorí pé wọ́n ní Allah ló láàánú òun náà ló ga jùlọ. Ẹ̀yin èèyàn ẹ ṣàláwọ̀ akùbà ń sàlẹ̀ ṣàláwọ̀ akùbà ń sàlẹ̀. Allahu Akbar. Now, ancestors, gbogbo ilé wà bí báyìí. Allah ṣe ajá nírọ̀rùn fún Muhammadu láti bá sùn. Yes, àkànbí gbogbo ilé wà bí báyìí ìgbà tí Khalifa sọ pé no ó gbọ́dọ̀ sanwó orí ẹ̀ nìyẹn ṣé mo pé nínú àyà yẹn Allah ti kọ́kọ́ cover àwọn ìyàwó ànábì tó ti sanwó orí wọn ó wá lọ sí next one ó sọ pé àwọn ẹrú tó wà ní possession yẹn àwọn milki yamin. Now Khalifa ẹ make claim lẹ́ẹ̀kan yẹn ni pé rárá o kì í ṣọ̀rọ̀ dowry o so ibẹ̀ yẹn la máa kà ancestors ẹ tún gbé wa débẹ̀. Ẹ ṣeun ìyá mi mo wà ń bíbá. Ó ní and a believing woman if she offers herself to the prophet. A ní tí ẹ rí ó dàbí kí pásítọ̀ wà kí àwọn ọmọ single tó wà ní chọ́ọ̀chì pásítọ̀ ẹ mọ̀ pé pásítọ̀ ti níyàwó káwọn single wá wò pé àwọn èèyàn dẹ̀ ròyìn pé wọ́n máa ń ròyìn pé pásítọ̀ wáyé máa ń gbéyàn débẹ̀ o kí àwọn single yẹn kàn wá lọ bá pásítọ̀ pé pásítọ̀ àárẹ̀yàn jẹ́ṣẹ́ wa àárẹ̀yàn jẹ́ṣẹ́ ìlélẹ̀ ṣàánú wa máa bá wa jẹ́ṣẹ́ ìṣòjọ́ ṣàánú bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹnì ṣó. And the prophet wishes to marry her. A privilege for you only means. Tẹ wá tún wá rí ibi tí kìíní wá tún dùn sí ni pé tí pásítọ̀ yẹn bá wá jẹ́ṣẹ́ àwọn single yẹn tí Rasulullah bá wá jẹ́ṣẹ́ yẹn tó wá rí pé ọmọ ẹran kì í sí bíbá ọmọ ìgbẹ́mi débẹ̀ àlá tún ṣe lẹ́tọ̀ọ́ pé gbẹ́sẹ̀ lè fẹ́. If she offers herself to you to marry her without a dowry if you wish to do so. Tẹ́tú ti gbọ́ ẹgbẹ́ látòbí Allah sọ wípé tóbìnrin yìí bá wá sẹ̀ tí Rasulullah jẹ́ṣẹ́ yẹn tó wò pé ọmọ iṣẹ́ kì í sí bíbá ọmọ yìí dùn Rasulullah lè máa jẹ́ṣẹ́ yẹn lọ láì sanwó orí ẹ̀ máa gbé wá èmi náà máa gbé àjọ máa fúnra ẹ ti understand level yẹn gbé wá wọ́n gbé padà àjọ máa jẹ́ṣẹ́ yẹn lọ ẹ gbàwé lọ. Ancestors ibẹ̀ yẹn la máa stop sí because Khalifa ṣe ti rí i pé Khalifa according to the tafsir ṣé dáórì wà ń bẹ àbí dáórì ò sí ń bẹ. ṣe jẹ́ kí n sọ̀rọ̀ àbí. ṣe ń sọ̀rọ̀. Ṣé bá ti answer question yẹn. Ipe kí ni. Ṣàkóka ayé wípé ó gbọ́dọ̀ san dáórì. Èmi sọ pé rárá o kò gbọ́dọ̀ san dáórì o nǹkan tí Quran sọ kọ́ nìyẹn. Now àwa ka tafsir yẹn àwa rí pé lóòótọ́ Ànábì ó lè bá obìnrin yẹn sùn ó lè fẹ́ without dowry. Ṣé ẹ lè confirm pé nǹkan tí mo sọ òótọ́ ni ẹ ṣe? Kò ń ṣe òótọ́ irọ́ ni wọn bẹ sọ pé àgbàdàgbà ń parọ́ ilẹ̀ Yorùbá bọ́n ẹ̀hún tẹ̀ sọ inú mi dùn pé ẹni sọ̀rọ̀ I don't like being tagged a liar especially when I'm showing you on the screen myself. Kini yẹn nǹkan tó máa ń that's where I get pissed off with you people because I'm showing you right in front of our fucking faces. Ṣé get ẹjọ́ Khalifa according to the tafsir ṣé Ànábì need the dowry àbí kò need the dowry ẹ kọ́kọ́ answer yẹn. I don't like when people just lie for the sake of it. Ilẹ̀ mú wáyé kẹ́mi náà sọ̀rọ̀ ṣé mi ò kéwù ni ẹni sùn náà. Khalifa said it's very painful. No. Èèyàn tó ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ èmi sẹ́ńtẹ́ bá ń ka kúrá èmi ò fẹ́ dá sí orí ìfẹ́ yìí tajú ẹ̀ nísìnyí mo fẹ́ dá sọ̀rọ̀ yìí ni pé èèyàn tó ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ wọ́n ka kúrá yìí wọ́n kà ní English wọ́n tún ní Yorùbá fún yín wọ́n wá béèrè question lọ́wọ́ yín
ẹ wá sọ pé irọ́ náà pa gbogbo àwọn tó dẹ̀ ń gbọ́ wa anybody wa lórí ẹ̀rí bíbá yìí ẹ jọ Khalifa bẹ́ẹ̀ ti sọ pé irọ́ náà ń pa yẹn nínú kẹ́ẹ̀ka bíbá yìí ọ̀kẹ́ mú evidence ti ní jáde so lẹ́yìn yẹn à nídìí àròyé. Àkànbí ọlọ́ba ẹni sùúrù ẹ̀ lè tẹ̀wọ̀ sí mi lẹ́nu ẹ̀ lè kí sọ pé yes or no kí wọ́n ti mọ kí tó yé mi ni ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ nípa ayà yẹn ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹni sọ yes or no ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ni. aláwa ìfi tún bínú o. inú mi dùn pé èso báyìí wà níbàyí wọ́n dẹ̀ kéwú nínú ayà tí wọ́n kà yẹn tí wọ́n ti dárúkọ pé àná Muhammad sọ̀sọ́lá pé obìnrin tó bá fa rẹ̀ lẹ́pẹ́ ìwọ Muhammad mo nífẹ̀ẹ́ sí ẹ wọ́n ní ká nábì náà fẹ́ nínú English tẹ̀lé gbé wá kó tó ti jẹ́ ẹgbẹ́ tẹ̀síìrì wà wọ́n ní without diary láì sanwó orí kò dẹ̀ sínú Arabic yẹn kí èso ayé wa ń kó àwọn mútu kí wọ́n wá ṣe ibi tí ó wà ní àyà kò hàn yẹn pé kò gbọdọ̀ sanwó orí ẹ̀ because àná Muhammad kò wá pé káyọ̀ fẹ́ ọ̀gá máa sanwó orí. tẹ̀fsírì ló sọ bẹ́ẹ̀ o tẹ̀fsírì ló sọ bẹ́ẹ̀ o. Kọ́ńbí ìdí tí mi ṣe láìkí argument yìí Khalifa ni tó bá jẹ́ pé ẹni sọ̀rọ̀ Khalifa relax tó bá jẹ́ pé Quran 4:34 la gbé wa tó sọ pé wadribuhunna ẹ máa sáré lọ tafsiri because tafsiri sọ pé kẹ máa nà wọ́n jù but nínú àyà yẹn fúnra rẹ̀ kò sọ pé kẹ máa nà wọ́n jù àbí kẹ nà wọ́n jù now Mr. Khalifa ẹ jọ ṣé ẹ gba tafsiri gbọ́ àbẹ́ ẹ gbà gbọ́ ká move on because I'm not saying this again Ibn Kathir tafsiri sọ kọ́ táwa ń kéde kéwù tù wá. I don't care about your own personal. ẹni sùúrù náà ẹ lẹ́gìn sọ̀rọ̀ náà Ọlọ́run kò sùúrù o ẹ fẹ́ ń sọ̀rọ̀ ẹ kàn pa ìwúlẹ̀ mi báyìí. ẹgbẹ́ tafsiri yín síta now bring your own tafsir. Ọya mo bọ̀ bring your own tafsir. mo bọ̀. Evidence ni mo fẹ́ kẹ́ ẹ máa jiyàn bring your own tafsir ẹ máa sọ orúkọ ẹni tó kọ tafsir yẹn fún wa ká tó kà Ibn Kathir ló kọ ti tèmi. Jàlálẹ́ lèmi lò ẹ má lọ jẹ́ ìtàn kọ́ nílọrin. ẹ gbé jáde jáde Jàlálẹ́ mi ẹ gbé jáde òun lèmi lò. Okay, Jalalain okay ẹ like Ibn Kathir no problem. Okay, ṣó ti lọ ẹ fẹ́ bá gbé jáde àbí. So Gareta. ẹ̀gbọ́n program alẹ́ iná ẹ̀ lọ fà ó ẹjọ́ ẹ bá àti ìwọ 1 million ẹjọ́ ẹ bá wa power tap ẹ̀yin ti wà and gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa gift náà thank you very much we appreciate. sorry ẹ má bínú ancestors yìí ẹ wo ancestors gbogbole ẹjọ́ gbogbole ẹ má bínú ancestors gbogbole mo ti ka tafsiri Jalalain yìí ṣé ẹ mọ̀ pé ìgbà tí mo gbé Ibn Kathir wá wọ́n refuse ẹ̀ àwọn ló béèrè specifically for Jalalain. Khalifa tó o bá gba nǹkan tí Jalalain sọ gbọ́ nínú tafsir tí wọ́n choose fúnra rẹ̀ I'm sorry I'ma end the conversation here right there and then you're not gonna play me for a dickhead you're not gonna play me for a mumu àwọn parents mi wọ́n sọ fún àwọn rán mi lọ school ṣe get mo lọ uni I am very well educated you're not going to gaslight anybody in here ancestors Al-Jalalain ẹgbọ́n sókè ó ní old prophet. Ìrẹ́ òjíṣẹ́ ńlá. Indeed, we have made lawful to you your wives whom you have given their dowries. Lóòótọ́ o lẹ́tọ̀ọ́ a ti ṣe àwọn ìyàwó ẹ̀ tó o ti sọ owó orí wọn ní lásán pé lẹ́tọ̀ọ́ fún ẹ a ti ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún ẹ. And what your right hand owns of those whom God has given you are spoils of war from disbelievers. Àti àwọn obìnrin tó o ti pa ọkọ wọn tó o ti jogún tẹ́ ẹ ti lọ jogún tẹ́ ẹ pa lójú ogun gbogbo àwọn obìnrin tó o kó wá sílé a ti ṣe wọ́n lẹ́tọ̀ọ́ náà fún ẹ kó ìbásùn fún wọn. Whom you have taken captive, such as Safiya, ó dárúkọ Safiya, àti Juwairira. Ẹ̀dọ́nà ṣáà lábàá wọn lọ sójú ogun. Mo láì Jalalain nìyí, ó yá ẹ tẹ̀síwájú. Tó wọ́n ní àwọn tí wọ́n kó bọ̀. Khalifa, excuse me. Don't allow me to shift things for you because I'm trying to be very patient with you. Don't interrupt. Don't interject. No. You mute your mic like a good boy. Let's read. Ikra, ancestors. Now, hey, Khalifa, please. Ancestors, ẹ bá boy sorrow. Mo ma lose cool mi o. Èmi ó mọ̀ pé mi àtòun ò kí n sọ̀rọ̀. Mi fẹ́ búyàn lálẹ́ yìí o. Khalifa ẹjọ́ please. Ẹ má mute mic yìí ẹjọ́. Thank you. Ẹjí kan káàtó. Mo ti sọ ẹ̀gbọ́n tí mo sọ. Ẹjí kan káàtó.
mo ní mo ti àní rí tó bá bí di báyìí ká tó bá lóòótọ́ di ni ká mo sọ tó bá di ká mo ti rí bí èmi náà ti rí tẹ̀sí ọwọ́ mi. yá ẹ máa ka ti yín náà ẹ máa ka ẹ máa wọlé ẹ dín ká eléyìí Calm tán down, baby boy. please ẹ continue àtẹ́sọ̀ pẹ̀lú Baby boy, rárá you stay on my mind, fulfill my wọn fantasy. ló sọ fàgbàlagbà ń parọ́ ní public. I think about it all the time. I see you in my dreams. Oh yeah, only okay, only ancestors only àwọn tekoleru such as Sophia and Jureira, the daughters of your paternal uncles. Wọ́n yóò ṣe orúkọ tí ìyá wa dá yẹn, orúkọ méjì tí ìyá wa dá yẹn. Wọ́n ní pé a tún ti ṣe lẹ́tọ̀ọ́ náà fún mọ̀ Rasulullah tí anytime tí bàbá bá gbéra Rasulullah lè jẹ́ iṣẹ́ àwọn yẹn. Bọ̀ ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé bàbá ṣé Allah tún mọ orúkọ àwọn ẹbí, ṣé Allah tún mọ Muhammadu Délé débi pé ó mọ orúkọ àwọn ẹbí ẹ̀ ni. Ó mọ orúkọ àwọn ẹrú tó kó. Allah ò mà níṣẹ́ o. Allah ò mà níṣẹ́ o. Oya, ẹja call to ancestors, ẹja too straight because ibi ta fẹ́ dé, ibi ta fẹ́ lọ yẹn kò jìnnà mọ́ àní kàbúkọ̀ ibi ta fẹ́. Àwọn lọ ní pé dowry wà required and Khalifa àgbà tó bá jẹ́ pé ọmọ aládé nìyí, you will apologize to the whole house for accusing me. At least ẹ sọ pé I put my hands up and I'm wrong because tó bá jẹ́ mi náà ni Muslim tó gbé ẹ̀rí wá o tó show mi pé okay olóṣèlú Allah bó ṣe jẹ́ kọ́ nìyí, I will also put my hands up and say okay I got that one wrong. Humility ló ń pè yẹn. So let's see if you are able to be humble tonight. Now ó ní pé and the daughters of your paternal uncles and the daughters of your paternal aunts. Wọ́n ní àtàwọn onídìílé bàbá ẹ̀ o gbogbo àwọn ọmọbìnrin nídìílé bàbá ẹ̀ ní àwọn ọmọ ẹ̀gbọ́n dádì ẹ̀ àwọn ọmọ lọ́kùnrin lóbìnrin àti ti ṣe gbogbo wọn lẹ́tọ̀ọ́ fún ẹ kó ìbásùn fún wọn. And the daughters of your maternal uncles and the daughters of your maternal aunts who emigrated with you. Wọ́n ní ìdílé tìyá ẹ̀ náà o gbogbo àwọn ọmọ àbúrò dádì ẹ̀ lóbìnrin lọ́kùnrin tán bá ti bí tán bá ti gbé wọn wá tán ti sọ pé Rasulullah afa náà ọ̀yà náà wọ́n ní ẹ̀jẹ̀ṣẹ̀ wọn nìṣó. The Bible was important and any believing woman. I just take it slow. And any believing woman. Wọ́n ní ẹni tó bá wá jẹ́ obìnrin tó jẹ́ mùsùlùmí tó nígbàgbọ́ nínú Allah. If she gives herself in marriage to the prophet. Wọ́n ní tó bá wá gbé ara ìwà pé Rasulullah wò mí látorí dé sàlẹ̀ ṣé mi ò dá níjọ́ fẹ́ mi. And if the prophet desires to take her in marriage and ask for her hand in marriage without paying a dowry. Wọ́n ní tá Muhammadu bá wá wo obìnrin yẹn dáadáa tó rí pé ó dẹ̀ pọ̀ níwájú o ó dẹ̀ pọ̀ lẹ́yìn o ó dẹ̀ nà ó figure eight a nípa Rasulullah ṣe lẹ́tọ̀ọ́ Rasulullah ilé máa gbé e lọ kó máa jẹṣẹ́ láìsan wọ́n ń kọ bọ̀lé lórí máa jẹṣẹ́ nìṣó nílò dáórì lórí yẹn olówó fún ara ẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ lófò àwùfù ni wọ́n ń pè é. Ẹ ṣe ancestors. Bonanza. Now, Mr. Khalifa, as ọmọ Abẹ́òkúta tèmi àti yín jọ jẹ́, I would like for you to apologize sincerely to the house, Eshe, and tell us you were wrong, Eshe. Thank you. Let's see if you are humble enough to do that. Thank you. Ancestors, apologize lóyún gíní yẹn. can you apologize to the house and tell everybody? Okay, ẹ jẹ́ n sọ Yorùbá. Ẹ jọ̀ọ́ ṣé lè apologize fún gbogbo ilé kẹ́ sọ pé okay o mo ṣì gbọ́ ni o àbí mo ṣì kà ni o. I'm waiting o. Tẹ́bà apologize máa tẹ̀rí mọ́ kaba. Èmi ti threaten yín nìyẹn pẹ̀lú ẹ̀kọ́. Ohun tó wà ń bẹ̀ yẹn o èmi náà ti wá lọ wò ní ìsinyìí o ṣé ń gbọ́n báyìí ṣé ń gbọ́n báyìí. Mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín. Hello ohun tó wà ń bẹ̀ yẹn o èmi náà ti wá lọ wo nínú tẹ̀sí ọwọ́ tèmi tó jẹ́ Arabic takeleke mo ti rí pé ohun tẹ́ ẹ kà yẹn o lóòótọ́ ló wà ń bẹ̀ o ẹ má wàá bínú kí mo bá yín jiyàn o. MS Baba ẹ bá wa fún Khalifa ní round of applause ẹ jọ̀ọ́ MS Baba ẹ jọ̀ọ́ tẹ́ bá wà ń bẹ̀ ẹ bá wa fún Khalifa ní round of applause. Kì í pàtẹ́wọ́ ń bíbà yà ń pàtẹ́wọ́. Mo fẹ́ fi wọ́n sí Guinness Book of Record pé àwọn ní wọ́n sọ wípé pé nǹkan tẹ́ kàrí o àwọn ti cross check ẹ̀ wọ́n dẹ̀ sọ pé nǹkan tó sọ you know what Khalifa respect to you for that ẹja tẹ̀síwájú. Ta ló fẹ́ gba mic àbí kí n continue? Because mo wá ní question lórí kéèsì yìí báyìí àti rí pé ànábì lè tó bá fẹ́ o wọ́n ní pé tó bá fẹ́ tóbìnrin bá offer pé ànábì ó ń ṣe ìdí sí ó ń ṣe gbogbo ẹ mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ ní real life àwọn celebrities àwọn èèyàn máa ń ṣe fún Chris Brown àwọn èèyàn máa ń ṣe fún 50 Cent wọ́n fẹ́ dó wọn wọ́n fẹ́ groupies ló ń pè wọ́n because the person dey popular maybe the person gets money you understand so these things happen in a scenario now question mi ni wípé tí ànábì tí Allah bá ti fún láṣẹ pé òun lè fẹ́ àwọn obìnrin yẹn o láì má sanwó orí wọn ẹ jọ̀ọ́ is that zina or is that not zina? Thank you.
òkè pé ṣé ṣìnà ni àbí kì í ṣe ṣìnà kì í aláwọ̀kọ́ ni wípé kì í ṣe ṣìnà ẹ máa rí nínú àyà yẹn wípé wọ́n sọ wípé ìrìn ànábì Muhammad nìkan la ṣe fún torí pé ànábì ni wọ́n ń pè ní Mùsítàfà ẹni tá a ṣàlẹ́ṣà ẹni ẹ̀ṣà ni so ẹ máa rí wípé tó bá yẹ pé ṣìnà ni wọn ní sọ fún ànábì Muhammad wípé ó lè bẹ̀rù sùn bá lẹ́rù ẹni tó bá lẹ́rù òun ló lẹ́rù òun ló ní nǹkan ẹ̀ ó lè bá sùn bó ṣe wù. Khalifa ẹ má bínú. tẹ bá lọ wo Suratul Tahrimi. ẹ ṣe wà ń bẹ̀ kí tó sọ̀rọ̀. Khalifa ọ̀rọ̀ ẹrú kọ́ là ń sọ o Khalifa dúró jẹ́ correct ẹ má bínú ọ̀rọ̀ ẹrú kọ́ là ń sọ ẹrú yẹn ṣe rí pé mi mention ẹ because mo mọ̀ pé nínú Islam ẹ lè bẹ̀rù sùn ṣe get but eléyìí tí mo mention ọ ní pé obìnrin mùsùlùmí so the person obìnrin tó ń describe mi báyìí kì í ṣe pé kèfèrí bí èmi ni ọ ní pé as long as tó bá jẹ́ onígbàgbọ́ a believing woman tó bá offer rẹ̀ sí prophet so ẹ má ti kan ọ̀rọ̀ ẹrú yẹn kọ́ ni mò ń sọ àwọn obìnrin tó ń offer ara wọn ni mò ń sọ ibẹ̀ yẹn ni kẹ́ focus sí ẹ ṣé. so nípa ìyẹn mo aláàkọ́ ni pé mo ò lè ka sí ṣìnà torí pé wọ́n ti sọ ń bẹ̀ pé ànábì Muhammad nìkan la ṣe fún so mo lè ka sí wípé ànábì ó fi dọ́là ni. but boyfriend and girlfriend. so Mr. both dọ́là ni kì í ṣe ṣìnà. otherwise please. Àkànbí ẹjọ́ ẹ má bínú mi ìfẹ́ lose kíni ẹjọ́ now Khalifa question mi ni wípé ṣé Allah ló dá gbogbo wa including Ànábì yes or no. bẹ́ẹ̀ni. now tí Allah bá ṣe òfin fún wa. òun ló dá gbogbo wa. tí Allah bá ti lé òfin down tó sì sọ pé òkè bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyí ṣó tọ́ sí anybody kó ṣe different àbí ṣé Allah ní different rules for Ànábì and different rules for humanity. okay ṣé ń gbàgbọ́ mi. ṣé ń gbọ́ mi báyìí. ẹ mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé ànábì jẹ́ Mùsítàfà òun ni yóò dábì tẹ wáyé òjíṣà oṣù dá báyìí. ọ̀rọ̀ yẹn sọ báwo tànábì ṣe jẹ́ báwo tànábì ṣe jẹ́. kílẹ̀. tó béèrè lọ́wọ́ yín ni pé ta ni ànábì báwo ni tànábì ṣe jẹ́. because Àkànbí ó ti look bẹ́ni pé it's one rule for Ànábì one rule for the rest of us ṣe get àwọn aládé ló dá gbogbo wa. I understand where you are going but let's answer. òun náà ni mò ń bá yín sọ ṣé ń gbọ́ Mùsítàfà lànábì ẹni tá a ṣàlẹ́ṣà ni so wọ́n dẹ́gbẹ́ lóde tí májèlé bí pa Ànábì ẹni sùúrù Khalifa májèlé ló pa Ànábì májèlé ló lè pa ajá ó lè pa ẹranko ó lè pa anybody ikú tó ń pa anybody náà ló pa Ànábì wáyé tó fi jágbé ti sẹ́mu ikú tó ń pa anybody náà ló sì pa Ànábì ìgbà tí Allah ti sànábì lẹ́sà ó yẹ kó wọlé ní àbí kó yọ fẹ́ sòkò yẹ ká sàárẹ̀ Ànábì wà gẹ́gẹ́ bí sàárẹ̀ ẹni bọ̀ sàárẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wà Ànábì ń ṣe bọ́ra ẹ̀sà ó ní aláwàsà àwọn ọmọ èèyàn ń kó ọmọ Ànábì náà kì í ṣàdìjọ náà Muhammad so ó máa kú kí wá ní ẹ̀sà tó sà níbi ìsìn náà ló ti sàálẹ̀ sàmì níbi kéèyàn gbẹ́ni tí ọ̀yẹ́ kéèyàn ó bá sùn náà ló ti sàálẹ̀ sà kò sàálẹ̀ sà ní ẹ̀rí àwọn tẹ́yìn bá sọ̀rọ̀ wọn lọ́pọlọ ìgbà bí téèyàn bá dẹ̀ yọ pin lójú kéèyàn fi ojú àjì náà pé òun kì í ṣe pin ẹ understand àwọn nǹkan tá à ń sọ tá a bá sọ àwọn èèyàn lè mọ wọn lè get wa right ikú tó ń pẹ́ anybody ló pa Ànábì aláwọ̀ sàálẹ̀ sàmì ikú bọ́ọ̀mù èèyàn ṣe ń kú náà ni Ànábì náà ṣe kú májèlé ló pa Ànábì ẹni sùúrù májèlé tó pa Ànábì ó lè pa ajá ó lè pa màálù ó lè pa ewúrẹ́ ó lè pa àyàn Ànábì Allah ṣe sàálẹ̀ sàmì májèlé béèyàn ṣe ń bóbìnrin sùn tó yẹ bímọ bẹ́ẹ̀ Ànábì náà ṣe bímọ wáyé tí Allah fi sa Ànábì lẹ́sà tóun má bóbìnrin sùn kó dẹ̀ bímọ bẹ́ẹ̀ níbi ká ṣe sìná ká bá ẹrú sùn ká bá ọmọdé sùn ká bá òkú sùn ká bá arúgbó sùn aláṣà alẹ́sà mẹ́. ẹni sùúrù the same Ìsìlámù yìí náà ló ní boyfriend and girlfriend tó bá bára wọn sùn tó bá lóyún fúnra wọn tó bá bímọ Allah ní ọmọ àlè lọmọ yẹn tó rọmọ sí náà ni. Ànábì òun bá ẹrú sùn ó ń bá ọmọdé sùn ó ń bá arúgbó sùn ó ń bá òkú sùn ìyẹn ó ń ṣe sí náà kò ń ṣe ṣe. Ànábì ti wo ògbókù sùn.
níbo ni o ti bókun sùn. wọ́n bá gbé bílẹ̀dì wá fún yẹn. ọ̀tọ̀ ni ẹni sùúrù ọ̀tọ̀ ni Khalifa ànábì kò kò sùn kò bó kò sùn Khalifa ẹni sùúrù àti ìdọ́rọ̀ ẹni sùúrù ẹ rí pé ẹ deny tó kù but tó kù yẹn lẹ ń deny ṣe get because ẹ mọ̀ pé ọmọ kékeré sùn ó bẹ̀rù sùn now Mr. Khalifa ẹ má bínú èmi kàn fẹ́ show yín double standard tó wà lára ànábì mo fẹ́ show pé èmi in my own opinion tí n bá wo character ànábì hypocrite ni now ẹni sẹ́yìn kan nínú Islam lower gaze wọn ancestors báwo la ṣe máa sọ yẹn ní Yorùbá nísìn wọn ní tẹ́ bá ti róbìnrin kẹ́ lower your gaze kẹ́ bójú sílẹ̀ àbí nǹkankan kẹ́ gbójú wálẹ̀. wípé tí àwọn ọkùnrin bá rí obìnrin wípé kán máa wọlé kán máa wojú wọn kán máa wọ àyà wọn kán máa lọ rí àyà wọn. Yes, exactly. Now, Mr. Khalifa, mo fẹ́ ka hadith yìí fún yín because àwọn behaviours zina tó wà lára ànábì là ń show là ń perpetrate lálẹ́ ṣe get so nínú hadith tèmi ká mo fi bẹ́ẹ̀ pé. ìyá mi ò ṣe mọ̀ pé ìyá mi ẹjọ́ 1 minute ṣe mọ̀ pé hadith kan wà tí Rọ̀súlù láì tó rìn lọ ládùúgbò tó rí ọmọ tó fine owó ṣe rí lédi yìí òun nìyí ó dẹ̀ ń dà sára immediately ó dẹ̀ lọ ń kó bá sún fáwọn ìyàwó ẹ̀ ní dé ancestors the same one náà ni mo gbé wá ejaka so Sahih Muslim ló wà 14038 ó ní Jabir reported that Allah's messenger. wọ́n ní orúkọ tí ìyá wa tó dárúkọ yẹn wọ́n lòun ló gba kíní yìí wá ló gba ìròyìn yìí wá. that Allah's messenger. wípé òjíṣẹ́ Allahu. saw a woman. wọ́n ló rí ọmọbìnrin kan o. So he came to his wife Zainab. wọ́n ní nígbà tó rí ọmọbìnrin yìí ó wá sọ́dọ̀ ìyàwó ẹ̀ ó wá padà sílé ó wá sọ́dọ̀ ìyàwó ẹ̀ Zainab. As she was tanning a leather and had sexual intercourse with her. wọ́n lẹ́ni yẹn ń sọ nylon pé ó ń sọ pé nítorí pé Rọ̀súlù láì ti rí obìnrin ẹgbọ́n bẹ̀rẹ̀ yẹn kó lè yẹ yín o Rọ̀súlù láì rí obìnrin níta ẹni pé kéèyàn máa lọ normally kó wá róbìnrin kó rí pé obìnrin dẹ̀ fine immediately kí bàbá dẹ̀ dìde kẹ́ wá control bàbá tì kí kó wá padà ọ̀tọ̀ níbi tó ń lọ ó lọ bìkan ni o ó wá padà sílé pé mi ì rí bàbá control ìyàwó ẹ̀ wá nù ilé ìyàwó ẹ̀ ń ṣiṣẹ́ ilé ó ń láti fa ọmọbìnrin yẹn ọ̀gbẹ́ni nìṣó lórí bẹ́ẹ̀dì mo ti ṣìírí lẹ́ni kí ni yóò ṣe control jẹ́ ìjẹṣẹ́ ẹ̀ Muhammadu dàbí ajá ni kò lè control kí ni ẹ̀ tó bá ti róbìnrin báyìí kò ṣe control òun àtajá tó bá sọ pé Yorùbá máa ní ajá ti gbẹ ní ìkan lọ bóyá ìgbà tó ń kọlà fún Muhammadu ó wẹ̀ pàjá ló gbé jẹ when it comes to TBTB Muhammadu ò ní control. ẹnìkan ní what's bad about the hadith ẹja fi ibi tó bad hàn wọn so ancestors ẹja to be by straight because they were very important. Only so he had sexual intercourse with her. wọ́n ló ní ìbásùn pẹ̀lú ìyàwó ẹ̀. He then went to his companions and told them. wọ́n wá lọ lẹ́yìn tó ṣe tán tí bàbá ti dà tán wọ́n ló wá lọ sọ́dọ̀ àwọn sàábé àtàwọn sàábà àwọn èèyàn ẹ̀. He said the woman advances and retires in the shape of a devil. wọ́n wá sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ wípé ṣé róbìnrin o òun àti àṣàtọ́nà àti ṣàtánì kò sí yàtọ̀ nínú àwọn ṣàtánì nítorí àwọn nǹkan tó bí Allah ṣe dáwọn obìnrin bí ẹbí ṣàtọ́n ó wà lára wọn. So when one of you sees a woman. tó ní ẹ̀yin sàábé o tẹ́ bá ti rí obìnrin o tẹ́ ń lọ tẹ́ róbìnrin o. He should come to his wife. wọ́n ní tẹ́ bá ti róbìnrin o ẹ̀yin mi mọ̀ pé gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀ lè control ara yín o this is insult on you Muhammadu ò fi style very insulting ó dàbẹ̀ ni pé gbogbo ọkùnrin ọkàn. so ẹ̀yin ọkùnrin ẹ̀ you don't have control Muhammadu ń jẹ́ kó yé wa wípé àwọn ọkùnrin ò ní control over themselves ẹni obìnrin tó bá ti rí báyìí gbòlá gbọ́dọ̀ dìde so Rasulullah wá sọ fáwọn sàábé wípé tó bá ti róbìnrin o ẹ padà sílé ẹ lọ jẹ́ṣẹ́ ìyàwó yín. Only for that will repel what he feels in his heart. Muhammad okò ẹ̀ lé ní àyà yìí. wọ́n ní sàmọ́ obìnrin tẹ́ rí yẹn tíbi ti dìde so ẹ lè fi satisfy ara yín tẹ́ bá ti lọ gbẹ́ṣẹ́ ìyàwó yín ẹ̀yin èèyàn ẹgbàá làtóbi. Allahu Akbar. Oya ṣe ń sọ̀rọ̀. ẹjọ mo ń bọ̀ ìyá ọmọ àbálà ẹ béèrè lọ́wọ́ DJ Kamsi bóyá àwọn ènìyàn ti rẹ́dì látẹ̀kùn yẹn. Yeah, Khalifa. Any suru 1 second, Khalifa. Ejo 1 second. DJ, ṣé wà ńbẹ̀? DJ Kamsi. DJ ò sí níbí báyìí mọ́. Koko Zaria ṣe fẹ́ sọ̀rọ̀. Koko Zaria ẹ ti ń dúró látẹ̀kùn sá o. Khalifa mi náà wà nísàlẹ̀ Koko Zaria wà pẹ̀lú wa sẹ́yìn. Khalifa mi wà ń bẹ̀ yà. ẹ jẹ́ ń sọ̀rọ̀ lóye torí àdìsí yìí kò sí tó bá dìbẹ̀ kò sí tó burú náà àdìsí yìí. No, kí ló dé tí Ànábì ṣe sọ pé àwọn obìnrin ṣe ìtàn àbí devil ni wọn. ok ẹ ṣe ẹ dẹ́n ṣàlàyé àdìsí yẹn fún yín mo tún wá sí lọ wo
àlàyé dáadáa ṣé kí n gbà mo kó ní láyé mo kó ní WhatsApp mo kó ní TikTok mo lọ wà láyé ohun tí àdìsí yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ gan ẹ̀kọ́ tó kọ́ wa ní pé ẹni sùúrù mi ò mọ bá ṣe ń gbèsè mi ò mọ bá ṣe ń gbèsè mi ò mọ gbèsè. ìgbọ́lẹ̀ ti rí àlàyé yín yẹn fún wọn ní reference ẹ̀ kí n wo bí àmọ́ lè wá because I'm sorry mi lè trust anything because I need to cross check it mi sọ pé n parọ́ bẹ̀tẹ̀ mi wá. ṣé ẹ máa kọ́ mi bí wọ́n ṣe ń gbèsè yẹ kí n screenshot yẹ kí n gbèsè ojú kìíní. ẹ kọ́kọ́ screenshot ẹ ẹni sọ̀rọ̀ ṣé wọ́n tẹ̀ ní enough followers wọ́n ní enough followers ẹ kọ́kọ́ screenshot nǹkan tẹ́ fẹ́ show so that I will save to your gallery. kọ́lọ́dọ̀ wa láìsàn owó yẹn o. Yes, afẹ́wẹ́ni tó ṣàlàyé ẹ̀ bó ṣe gbé wá síta because ó means pé Anobi ò lower gaze ẹ̀ nǹkan tí mò ń try láti point out nìyẹn. If Anobi was lowering his gaze he wouldn't have run home kó lọ báyàwó ẹ̀ kó dẹ̀ bá a sùn ibi tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ tó ń tà ní leather ṣẹ́gẹ̀t ìgbà tó wá ṣe tán tó come tán ó wá ń sọ fáwọn companion àwọn obìnrin ṣe ìtàn ni wọ́n imagine that kind of nonsense. No ẹni sùúrù ẹ̀yin tá ẹjọ́ bìnrin nípa àdìsí yẹn kí ni òye tí yẹn pa ẹ̀ kí ni ohun tó kọ́ wa. Òye mi ni wípé Anobi does not know how to lower his gaze. Anobi ò mọ bó ṣe ń wo lẹ́ńlẹ̀ tó bá ti róbìnrin kó má wojú wọn. Ó kó ẹ̀ lé ó sáré lọ báyàwó ẹ̀. Ìgbà tó wá come tán, ó wá padà lọ sáwọn sàhábì ẹ̀. Ó sọ pé the woman retires in the shape of the devil. Ó ní pé tẹ́ni ọ̀bí bá ti róbìnrin báyìí ẹ sáré lọ báyàwó yín. Kí ló dé tó ṣe ń pa àwọn ṣèitánì devil? Ṣé obìnrin yẹn ló lójú Anobi ni? Ṣé mi lè wàlàyé wọn ni? Ṣé kó ló kọ́ mi? Ṣé mo pé ṣe ní sùúrù ṣe mo kí n lọ Yorùbá náà a máa sọ pé obìnrin lè ṣu pé obìnrin burú obìnrin jẹ́ ìpínlẹ̀ ẹ̀mí sùúrù obìnrin lè ṣu tani kò fún obìnrin lè ṣu ẹ̀ máa pa ọkùnrin ibà yìí Yorùbá ní mí Yorùbá lẹ́yìn náà ohun tá a máa sọ èṣù lóbìnrin tá a máa sọ nìyẹn ṣé mi ṣe Yorùbá ní ṣé mo jẹ́ Fúlàní mi ṣé Fúlàní mi ni. àpèjúwe Islam ló dá gbogbo àwọn wèrè yẹn lẹ̀. Islam ló dá lẹ̀. Islam kọ oríyọmí kọ ẹ̀ kí orí yọmí ni. Islam ló kó gbogbo àgbá kó fìtínà yẹn wá. Kọ́tọ́ ní ẹgbẹ́ jáde ní kẹgbẹ́ jáde ẹ̀yẹ sọ sórí. ara ẹ̀yin náà ẹ ṣàṣẹ fúnra yín Sahih Buhari 1403 explanation pé kí wọ́n explain yẹn kí wọ́n wá sọ tó mean ẹ̀dẹ̀ ṣàlàyé nǹkan tó mi rí bẹ́ẹ̀ tètè wá fún mi láàyè kí n ṣàlàyé ẹ̀ ṣé ń gbẹ́rọ̀ mi. Ta ló ń ṣàlàyé ẹ lórúkọ you know me I like evidence and èèyàn bíi tèmi speak tèmi náà ṣàlàyé. no orúkọ scholar tó ṣe ibi Kathir àbí Jalalain don't Jalalain ò kì í ṣàlàyé Jalalain tẹ̀sí mo fún yín example ni ẹ fún mi tẹ̀sí nìyẹn kìkì Kùránì Jalalain ṣàlàyé. ẹ fún mi lórúkọ. My God. ṣe ẹni sùúrù ṣe kémi ṣàlàyé bẹ́ẹ̀ mi ṣe gbọ́ àti sì. No ẹ má ṣàlàyé because everybody can read. lẹ́yìn ṣe gbọ́ yé nígbà tí wọ́n kọ́ kalẹ̀ tí gbogbo wa rí ẹni bẹ́ẹ̀ ṣe gbọ́ yé. ẹ má ṣàlàyé ẹ má láyé scholars ẹ ṣàlàyé. ẹ bá nẹ́ẹ̀sì sọ̀rọ̀ aláwa ọ̀dọ̀ àrùn Khalifa tó bá dídọ́ nìkẹ́ padà wá. mo ní mo fẹ́ ṣàlàyé nǹkan ẹni kí n má ṣàlàyé. ẹ ti lulẹ̀ because first aya ẹ ti kọ́kọ́ sọ pé ok dáórì o kò sí dáórì o àti ẹ ti lulẹ̀ already ẹ kò go down ẹ lọ rest ẹ bá wa exercise ara yín comment section.